ẹ̀yẹ̀ yẹn wá àwọn ọmọ ìlú Ìjẹ̀bú ti bínú tán o wọ́n yarí tán pátápátá fún gómìnà Dàpọ̀ Abíọ́dún ni wọ́n ní gómìnà Dàpọ̀ Abíọ́dún òun ló useless jù ní gbogbo gómìnà tó wà ní Nàìjíríà wọ́n ní kọ́ àwọn ò ní gbà kí gómìnà Dàpọ̀ Abíọ́dún kó tún sọ pé òun fẹ́ lọ lẹ́ẹ̀kan sí tàbí kó sọ pé òun fẹ́ lọ ṣe senate kódà bí tọ́rọ̀ dé yìí wọ́n ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní máa competition lórí Dàpọ̀ Abíọ́dún láti rí dájú pé tó bá ti ń kúrò níjọba báyìí ó ń lọ sẹ́wọ̀n ni ọ̀rọ̀ tí mo sọ yóò ṣe kékeré o ẹ fara wa lẹ̀kẹ́ tún wá lọ gbọ́ ohun tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ Dàpọ̀ Abíọ́dún lọ́dọ̀ sista Maureen bákan náà sista Maureen tún mú àwọn update wá lórí ọ̀rọ̀ àwọn Awùjalẹ̀ lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé ṣe é mọ̀ pé Wàsíù Àyìndé sọ pé òun yọwọ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n wọ́n tún ti padà sínú contest báyìí o òun náà tún ti darapọ̀ mọ́ àwọn tó tún fẹ́ díje láti dẹ Awùjalẹ̀ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Awùjalẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa lọ gbọ́ nínú fọ́nrán yìí ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́. Dapo is the most useless governor. Dapo máa gbé court letter ẹ máa bọ̀ máa wá prove ẹ ní court gibson tó ṣe jẹ́ useless governor. Dapo is the most useless governor. ó máa ṣe discovery ní gbogbo Nàìjíríà. ọlọ́yà níbi ayé wọn ló máa ṣe discovery. ó gbọ́dọ̀ máa tó bá ti dókòó tó máa ṣe discovery náà afẹ́ embarrass ẹ ní court nígbà àkọ́ gbogbo ẹ̀ jáde. òṣìṣẹ́ sọ́ọ́dẹ̀ prove iye tó ń gbà lọ́wọ́ federal government. nǹkan tó ṣe yẹn ó gbọ́dọ̀ gbó jáde náà àwọn àwọn bá ṣe máa embarrass ẹ bí báyìí náà ṣé mo kọ́ tó bá jáde bí báyìí newspaper máa ń jẹ́ ní gbàgàdà kò ṣe láìdì mọ́. a máa pa àwọn tó ṣe econometrics ọ̀nà tó ṣe àwọn ìfọ̀rẹ́ àwọn industrial engineer àwọn ẹ̀tọ́ lọ́yẹ̀ wọ́ọ̀dù. sí ní Nàìjíríà tẹ́fẹ́ fi DSS gbé wa ibi náà wá. ó wá di ṣe discovery. a máa sọ fún newspaper kó bá wa gbé kó sọ ọ̀nà tó ṣe kó sọ ọ̀nà tó ṣe. wọ́n rò pé àwọn ará Nàìjíríà ló sọ̀rọ̀ ni. ọ̀nà tó ṣe tó gbẹ gọ́tà ó sọ ọ̀nà kò gbẹ gọ́tà ó sọ ọ̀nà kò gbẹ gọ́tà. àṣírí ẹ̀ jáde tó bá ti mú ẹ kó háyà lọ́ọ̀yà bíbá ẹ̀ newspaper gbọ́dọ̀ gbé kọ́tù kó pàṣírí ẹ̀ jáde. ẹ̀jẹ̀ wá yẹ àtúnṣọ̀nà àti máàkì ọ̀nà wọ́n àtúnṣọ̀nà ó lóò ṣe kí gbogbo tí kò ṣe wọ́n máàkì open drainage ní gbogbo kọ́tà tó lóun ṣe ó tún ṣọ̀nà kó síbi kò ṣe kọ́tà sí. wàhálà bọ̀dá yóò lè rọrùn wọ̀ ọkùnrin yóò lè rọrùn tó máa dẹgbẹ́ lákàtà. tó fọ́ọ̀jù tó ti rọrùn wọ̀ ó jẹ gallop gbogbo owó Ògùn state ó kó jẹ sẹ́nu ó fẹ́ dé Ògùn state ìrú bó ṣe fẹ́ dé Ògùn state ìrú lọ́lọ́run ṣe máa darí ẹrú Dàpọ̀ mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹgbẹ́ bá sọ̀pọ̀tì bọ̀dá Dàpọ̀ bí bọ̀dá Dàpọ̀ ṣe rán Ògùn state nígbèsí lọ́lọ́ bá ṣe máa yín wọ̀n nígbèsí ayé yìí the next 4 years. ẹjọ ẹ̀yin ọlọ́pàá èwo ń tẹ pé. Dàpọ̀ ó lè. even any governor tó bá fẹ́ wo Ògùn state tó bá fẹ́ rule Ògùn state sí tó bá fẹ́ kémi nífẹ̀ẹ́ wọn o kó kọ́kọ́ declare state of emergency. kó tẹ kọ́kọ́ bá wa mú Dàpọ̀ mọ́lẹ̀ náà. kọ́kọ́ declare state of emergency na education health system and infrastructure gbogbo àwọn Chinese company tó wá fún ní ilẹ̀ ní Ògùn state yẹn tó wá padà lọ kọ́ lọ check CAC wọn. corporate affairs commission registration wọn àwọn wo ni original owner company yẹn. ẹ rántí pé school collapse lórí àwọn student lórí lọ́dún ní last year ṣe ẹ rántí ní pé school kan collapse ó collapse láwọn ọmọ school olórí. níbo ni ẹ lára àwọn new schools tó build. really ní last year school tí gbogbo gbà yẹn ni ipe tó yes pé odindi building kan collapse àwọn students dẹ̀ wà nú ẹ̀ àwọn primary school wọ́n jẹ́ ní kó ó ṣe kọ́ kíni ó lọ lo gbogbo àwọn inferior kíni ó fi kọ́ wọ́n jẹ́ ṣe kọ́ tán ní báyìí. tí tó bá ṣọ̀nà lábẹ́ Ògùn state lẹ́nìí tó bá máa di 3 tó tó bá ti rọ̀ lẹ́ẹ̀mejì báyìí ọ̀nà ẹ̀ máa wọ́ọ̀ṣì lọ bí ẹ̀pọ̀ kan máa ń dọ̀dà sílẹ̀ lásán ni. ọkọ̀ máa dọ̀dà gbogbo nǹkan tó ṣe ní bàbíùdì yẹn. another one I heard of another one that collapsed in Ikorodu yesterday. Ikorodu nìyẹn but ẹyọkọ ṣẹlẹ̀ l'Ògùn state ní last year ní mid last year. Ògùn state lẹ́ẹ̀ma tí tó máa ṣe ọ̀nà wọ́n máa ṣe títì tí wọ́n ní gbẹ́ gọ́tà Ògùn state ni standard ọ̀nà tó bọ̀dà Dàpọ̀ ṣe wọ́n ṣọ̀nà wọn ní gbẹ́ gọ́tà. drainage rárá. kò ṣe drainage last month ṣe ní BBC tí wàá pẹ́ BBC tó wá pariwo síta company kan wà tó wá ṣe axa tó ń tú battery ṣe tó ń recycle battery gbogbo àwọn wọn ní led tó wà ní system àwọn ọmọ tó ń gbàdúgbò yẹn is about 300% higher than normal human being tó wá pẹ́ BBC ò ṣe documentary yẹn ni
bọ̀dá Dàpọ̀ jókòó báyìí ní Ògùn State wọn àwọn kọ́kọ́ ṣe wọ́n pè Lagos State ní pé ọ̀dà ọkọ̀ ní company yẹn wà pé ọ̀dà Ògùn State ni wọ́n ṣe lọ tó bá ti ṣí company yẹn lábẹ́lẹ̀ díẹ̀ la máa wò but documentary BBC ló jẹ́ ká mọ̀ pé kíní kan burúkú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ládùúgbò yẹn gbogbo àwọn ọmọ tó wà ládùúgbò gbogbo wọn náà ń sìkì lórí fọ́ àdèlú gọ́fúnà. Báwo ló ṣe máa ní bátìrì mọ́tò recycle tó ń recycle bátìrì ládùúgbò yẹn ó dẹ̀ gbà káwọn èèyàn máa gbé bẹ̀. Níbi tẹ́ bá ń kọjá ní ewékòrè yẹn gbogbo àwọn ilé ewékòrè yẹn ṣe náà funfun báyìí. Dapo has performed extremely poorly. It is a shame. Socialite with no proof of graduate certificate. Ìyẹn ní bá ó ga ọ. So nǹkan ẹ̀mí ni mo gbé update ẹ̀dẹ̀ sọ́ di ọ̀rọ̀ Dàpọ̀ ẹ̀yìn Ìjẹ̀bú yìí. Àǹtí Maureen tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní Ìpòkíà Àǹtí Maureen tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní Ìpòkíà lọ ń ṣó skul yẹn ilẹ̀ ńlẹ̀ làwọn ọmọ skul jókòó sí òjò jẹ́ ń rọ̀ kò sí tébù kò sí chair òjò jẹ́ ń rọ̀ ní àwọn ọmọ yẹn lórí interview by live by lórí social media. Bẹ́ẹ̀ni ọjọ́ yẹn ni mo sọ pé Dàpọ̀ ayé ò dá ọjọ́ yẹn ni mo kọ́kọ́ ṣe fún Dàpọ̀. Tẹ́ bá dẹ̀ ti wá bọ́ta tẹ́ bá ti criticize ẹ̀ á ní pé àwọn èèyàn kan ti gbówó fún yín ni gbogbo èrò rò pé wà báyìí bí àwọn elébi tó ń tẹ̀lé wọ́n ní pé political opponent ni. Àwọn schools kan wà bẹ́ẹ̀ òjò jẹ́ ń rọ̀ ní àwọn yẹn lórí ní ọjọ́ yẹn wọ́n wà wọ́n ayé Dàpọ̀ òní sùn ayé Dàpọ̀ òní ta ayé òní kú lé Dàpọ̀. Bẹ́ẹ̀ni o látọ̀ Ìpòkíà another person ti ń confam. Tèmi mo sọ fún yín lẹ́ẹ̀kan pé gbogbo ọ̀nà ìgbàdo ò dá yẹn wà ò dá àwọn orí ọ̀tá wọn níbẹ̀ yẹn kò dá gbogbo sáìdì yẹn wà yẹn bó ṣe ń treat wọn it's not okay. àtọ́. kò dára. ibi tó bàjẹ́ tó ní sáìdì yẹn wà yẹn sẹ́ àwọn kan wọ́n ń pè bí VDM kó wá ṣe omi fún wọn tẹ́ bá rómi tó mu omi odò ẹ̀ dàbí omi aṣọ tó fọ̀ ni ibi tó bàjẹ́ VDM ló ń pè é. ló wá ṣe báyìí tó kún wùwà bó ṣe ń wùwà báyìí. ọmọ Abẹ́òkúta cup gbogbo no ṣe mo ti notice kìíní kan ní Ogun State gbogbo àwọn gómìnà ta ní tí ò ń ṣe dáadáa sáì tó bá ti wá láti sáìdì Ìjẹ̀bú sáìdì yẹn the only gómìnà ta ní láti sáìdì yẹn tó ṣe dáadáa ní Bísí Ọ̀nàbànjọ Gbénga Daniel was like this òun náà ṣe rí yẹn òun náà useless guy Gbénga Daniel social media ni o tó pé kò sí social media ni o and I will say it Gbénga Daniel is one of the person to introduce àwọn ọmọ olórí burúkú tó máa ń pàrọ̀ káàkiri òjèrè yẹn olóò introduce ẹ̀ sí Ogun State politics òun ló máa ń dùn òun gbà yẹn táwọn òjèrè tẹ máa gbọ́ táwọn òjèrè máa ń ṣe ra wọn tó máa ń ṣàwọn èèyàn léṣe káàkiri tó máa ń ṣe ra gbà kẹ tó ṣẹ́jú pé láyé ìgbà tiẹ̀ wọ́n òjèrè ti dàrú kẹ tó ṣẹ́jú pé. bóyá kò tí jọ Sadé tó ń fight fún lélẹ́yìn náà. ẹ̀yẹ́ bílẹ̀ pé yẹn kàn lọ àwọn wẹ́ẹ̀ sí ẹ̀ kó wúlò ní bọ̀ tó ń sọ the right thing. kò sí kan tó ṣe tó wà constitutional. kò sí kan sílẹ̀ tí ó wrong. tó wà constitutional. ẹgbàgbé ẹ̀. constitution wa ni pé o lè búyàn ni. there is nothing that constitution that say you can't abuse anybody. If you don't want to be abused, if you don't want to be talking about, don't come for public post. As long as ẹ bá ti threaten èèyàn, ó ti tán Dàpọ̀ is a public figure. Ìyẹn sọ pé fún yàn lóyún sẹ́mọ̀ pé ó lè má ní evidence lọ́wọ́. Jerry Dàpọ̀ is a ohun tí ó ti kó gbogbo evidence ẹ̀ jáde ẹ gbàgbé ìgbà yẹn. Dàpọ̀ is a public figure. So tó bá mọ̀ pé o fẹ́ kọ́ criticize ẹ, don't go into politics. Don't go into politics. Ṣé kò lọ pàtí ni? Ṣé ọ̀nà pamọ́ ṣé kò lọ pàtí ni. tó bá ti gbé damask oṣù burúkú tó máa ń wọ̀ yẹn agbádá damask orí burúkú tó máa ń wọ̀ kiri yẹn tó bá ti gbé wọ̀ kò síbi tí ò lè wọ̀ lọ. sọ pé ó lọ pàtí káàkiri ṣé kò lọ ni ìkọ́kọ́ náà pamọ́ náà òun àti má nǹkan tó máa ń daṣọ white bùra káàkiri tó bọ́ sí fridge àwọn ẹ̀ máa rí bẹ̀ bọ́ sí ṣaṣọ ọbẹ̀ àwọn ní chairman. tó bá ti fi ẹni bí ti yẹ mí ò dá o ẹ fẹ́ ẹyà bẹ́ẹ̀ ṣe kó mọ wọ́n jẹ́ chairman of education bẹ́ẹ̀ ṣe freedom àwọn nọ́ọ̀sì very useless guy very useless I'm telling you very useless. Ìjẹ̀bú ní kankan ká Maureen Yewa àwòrán kankan Àtẹ̀gbá. Ta ló ń kọrin àti ẹ̀kọrin ọ̀rẹ́ orí kọ́lá wọ̀ sí inú ìwà àpàrà lọ́wọ́. Ẹ̀mí ìtara yín náà. Wọ́n ń gbórin lọ́wọ́ ni ọ̀rọ̀ orí kọ́ ló wà lẹ́ inú bí àwọn. Ẹ̀kọ́ mi ìtara wọn tó bá tẹ̀ fẹ́ gbórin. He said his backward that he did nothing in his own. Àdàpọ̀ yẹn ló fẹ́ fún Àǹtí Maureen. Àǹtí Maureen tẹ́ bá ní àwọn ọmọ tí mò ń sọ lọ́jọ́ yẹn àwọn ẹ̀jẹ̀ jókòó sílẹ̀ ńlẹ̀ òjò kò sí ìṣàmọ̀ gbogbo ẹ̀gbẹ́
kò sí roofing kò sí anything òjò jẹ́ ìrọ̀ náà ọmọ yẹn lórí wọ́n yẹ prince wọn kò sí tẹ́pù mo gbàdúrà fún ẹ bí Dàpọ̀ ṣe wọ́n náà fẹ́ Ògùn state ọlọ́wọ́ bá lọ́jọ́ ní abàmì wọ́n náà fẹ́ ayé àtàwọn ọmọ ẹ báyìí lọ́nà ṣe máa bá mi wọ́n náà fẹ́ àwọn alẹ́ ìgbésí ayé àtàwọn ìgbésí ayé àwọn ọmọ ẹ nìyẹn ìwọ tó pọ̀ rẹ ní royal kìíní yẹn tó ń gbèjà Dàpọ̀ bíbà bí life Ògùn state in the last 5-6 years bí wọ́n ṣe wọ́n náà fẹ́ ọlọ́wọ́ bá lọ́jọ́ ní abàmì wọ́n náà fẹ́ ìgbésí ayé ẹ bẹ́ẹ̀ tó bá ti fara mọ́ ṣàmì ẹ̀ kó gbé mi o lè kọ̀kọ́ o lè má kọ̀kọ́ tó bá rẹ̀. ẹ bá mi power tap wo àti power tap. àǹtí mọ̀nú ìnẹ́ ti àti ẹ kọjá power tap wo ó máa gbé náà o mo sọ fún yín kẹ́ power tap yìí padà wá mọ́ o because àǹtí mọ̀nú ìmọ̀ lè gbé lọ́sìn àti wà ní 11,500 kò jẹ́ tí ì pé 1 hour so wọn ò lè sáré gbé lọ bẹ́ẹ̀ yẹn. wọ́n ti ẹ̀ àwọn ọmọọṣẹ́ Dàpọ̀ náà máa ṣiṣẹ́ o àwọn ọmọọṣẹ́ bọ̀dá Dàpọ̀ máa ṣiṣẹ́ o ṣẹ́bù fáwọn ní ọjọ́ 2,000. irú eléyìí tó gbẹ̀rẹ̀ ní royal prince yẹn ọmọ ẹrú Dàpọ̀ ni. gbogbo àwọn ọjọ́ 2,000 tó lò gbogbo ọmọ Ògùn state o most of them ọmọ Ògùn state o ọmọ olókè nìkan tó ń fèsì gist with Adéọlá ọmọ olókè ni tó ń bú Adéọlá tó ń bú bá pásítọ̀ yẹn. kò sọ́mọ Ògùn state tó máa back ẹ̀ up nígbà tí sọ́mọ Ògùn state tó máa lè bí mo ṣe wà yìí mo ṣe fara gbá owó nílé màmá mi nífọ̀ wọ́n fẹ́ ṣe grading ilẹ̀ àdúgbò nígbà Christmas mo ṣe fara gbá owó ń bẹ̀ àwọn owó tí ò yẹ kéèyàn máa sun jẹ́lọ́sí for general hospital ẹ̀ lè rí doctor ń bẹ̀ èkúté àtàwọn bẹ́ẹ̀dì wọn tẹ́ bá rí wọn gbọ́dọ̀ gbé wèrè lù wọn gbọ́dọ̀ gbé wèrè lọ hospital torí bá fọ ìwọ hospital kọ̀ọ̀kan lógun state kọ́lẹ́rà lẹ́ máa gbé bọ̀ bẹ̀ o the only functioning hospital na doctor is federal medical center tó jẹ́ federal government lónìí you can't point to any state functioning state hospital medical ní Ogun state. There is no functioning school. Education is zero. Brother Dapo, this allegation is too much. What is doing it? You have to do something. Mr. Maureen, it's not allegation. It's the right thing. Oh, nǹkan tó ṣẹlẹ̀ gangan là ń sọ. He abandoned the state. Abandonment in the state. Mo ti lọ wo pé ṣé a lè sue marry for dereliction of duty ni as citizen of the state. Tàbí sí ẹ wo nǹkan tẹ́sán yìí ó right pa ṣẹ́rí níjọ́ wo mò ń wo níbi 2 months ago mo ní láti pe àwọn àbúrò mi kan pé ẹ gbọ́ tí àwọn máa ń sọ pé orí adé òun sùn tà bọ̀ tí bàbá mi bá kú lẹ́nìí bála ìfẹ́ gbèdé orí adé ìlú ẹ̀ bála ìfẹ́ lọ sí ibi tó yẹ kó sùn sí because kò sọ́nà. Fanaṣẹ́ tàbí kí ló jẹ́ mi ò mọ̀ nígbà nígbà yìí Amosu ó ní tiẹ̀ lọ́wọ́. Ogun State is always competing with Lagos when it comes to internal generated revenue. Ogun State ló ṣe yẹ kó rí nìyẹn. That's how it should be. What came out to last year ni àní Ọ̀yọ́ Èkìtì state ni Kọ́lá lálà Ondo làwà Ọ̀ṣun làwà Ọ̀yọ́ àti ẹ̀dẹ́bí tó Ọ̀yọ́ wà mo ní I was embarrassed because most of our people tó kọ́lé tẹ́ bá ní family àbí tẹ́ bá nílé ní Ifọ̀ local government maybe Ìlẹ̀pà 2 àti gbogbo side Adó-Odòta yẹn they are empty àwọn èèyàn there is no business economic activities going on because gbogbo àwọn tó kọ́lé sáà exactly you are right you are very right gbogbo ọtí ilé wọn pa because ọ̀nà òṣìṣẹ́ wọ́n wá lọ gba yàrá kan sí abúlé Ẹ̀gbá ìyànà pàdé alágbàdo kọ̀lìntì wọ́n wá lọ lé lálẹ́ Friday you are very right. tó wá pa àwọn èèyàn gbébẹ̀ ni àwọn gbogbo èmi àwọn gbogbo fọyín ó dàbí ghost town ni tẹ bá kọ àwọn èèyàn tó kọ́lé síbẹ̀ tí ilé wọn pa ni tó rọ́nà ò dáa. So there is no business economic activity to go on láwọn àdúgbò yẹn. He turned those places to desolate land. Wọ́n wá lọ gba yàrá kan èho landlord lógun state wọ́n wá lọ gba yàrá kan ní àgbàdo community. 100% right you are 100% right. tó bá dalẹ̀ Friday náà máa lọ lé tó bá tún ti dàrọ́ Monday tó bá tún ti bọ́ sí ìgbà wọn ní lọ lé mọ́. Is it their tenants in Lagos State? Yes, of course they are. Tẹ́ bá lọ sí tẹ́ bá fẹ́ tó bá tún dàbí wọn tí Lagos ti bá bẹ̀rẹ̀ sẹ́ pé káwọn èèyàn kọ́ máa fi dá lastra card register ní general hospital Ìkẹjà ibẹ̀ làṣírí máa ti tú tẹ́ bá lọ láàárọ̀ Monday 98% àwọn tó wà níbẹ̀ tó accident and emergency wọn tẹ́ bá gbọ́ pé àgbà ẹ̀kẹ́ Ṣàngó náà ti wá Ifọ̀ náà ti wá Ifọ̀ náà ti wá Ọ̀tà náà ti wá Àtàn. So àwọn náà bá tí gbogbo facility Lagos State tó bá stretch àwọn náà overrun Lagos Ogun State ló overrun Lagos. ẹ̀ẹ́dìtà tó ní Joshua tó ṣẹlẹ̀ tó jẹ́ kò náà tẹ̀ ti gba ambulance wá. It's a shame. bó ṣe wà yẹn tó bá lówó bí tó bá ṣe wọn dé ṣẹ́rí tó bá ṣe ìdámẹ́wàá nǹkan tí Lagos State ń ṣe ìdámẹ́wàá lásán we won't complain just 10% of what Lagos State is doing we never complain. Yeah, we won't complain
èèyàn mélòó ti gbà mélòó tẹ́lí Sanwó-Olú tó ń lọ sórí Facebook this is what we did wìkìní kan òun ló ń ṣe PR wìkìní ló ń fò káàkiri ló ń sáré kiri ló ń ṣe Olúmọ̀rọ̀ òkè tí wọ́n bá ṣeré iṣẹ́ good job you advertise himself you don't need any PR. Bẹ́ẹ̀ni kò sẹ́ni tó proud of Dàpọ̀ ọmọkọ́mọ tẹ́ ẹ rí yẹn ó rò bó de twist kiri Àwùjalẹ̀ ó máa jẹ́ gbẹ́ Dàpọ̀. ìkàfọ́tò APC ẹni tẹ́ bá fẹ́ dìbò èrè lè dìbò fẹ́. Dàpọ̀ wàá jẹ́ gbẹ́ tó bá yìí post kú yẹ. ẹ lè dìbò fún PDP go dìbò fún anybody when it comes to senatorial district in nobody should vote Ogun East vote for candidate Dàpọ̀. because ó fẹ́ sá lọ sí senate láti má lè ṣẹ̀wọ̀n ni torí tí ò bá jẹ́ anything bọ̀bọ̀ ẹ̀ máa rẹ́wọ̀n yẹn. gbọ́dọ̀ vote fún wọ́n gbọ́dọ̀ investigate Dàpọ̀. tó bá vote fún tí ò bá jẹ́ senator ó máa rẹ́wọ̀n yẹn I'm telling you. Wọ́n ní ìtajọ Ogun rubbish. So Ogun really affect Lagos gan. Bẹ́ẹ̀ni because ibẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ fún treatment. Wọ́n wọnú ara wọn. Aunty Yetunde, God bless you, my auntie, God bless you. Yes. Dapo Abiodun ìkànnìmá yẹn Ọlọ́run máa fìyà jẹ. Ọlọ́run máa fìyà jẹ o. Ọlọ́run Aunty Yetunde mo support gbogbo nǹkan tẹ́tí sọ mo support yín. But ẹ má bínú music ibi iṣẹ́ ni mo wà but like ní background àwọn ní àwọn bíi Colombia kò tó ní bíi bá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ má bínú ẹjọ́. Mo gbọ́rọ̀ Ògùn state yẹn Yewa ni mo ti wá ó ti yé yín. Mo ò mọ nǹkan tó a ṣe fún wọn ní Yewa yẹn. Mo ò mọ ọkọ UK ni mo wà. Mo ò mọ nǹkan tó a ṣe fún wọn ní Yewa ẹjọ́. Ọba ayé Yewa jẹ́ mo ò mọ nǹkan tó a ṣe fún wọn. Ìjẹ̀bú àti Ẹ̀gbá nìkan ló ń rù látijọ́ yìí. Kó tẹ fáwọn náà tó bá jọmọ láàrú kó fún wọn ní governor so because àmọ́ nǹkan tá a ṣe fún wọn wọ́n bá yé Yewa jẹ́ ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àti Yetunde Ìjẹ̀bú náà gan I don't know nǹkan tó ṣẹlẹ̀. Ìjẹ̀bú náà kò sí nǹkan kan Ogun state generally. Kò sí nǹkan ní Yewa wọ́n sì jọ everywhere lọ ní Ogun state ní Yewa. ṣé gbogbo kan tá a ṣe lálẹ́ yìí wọ́n sì máa ń bọ̀. Aláàfẹ́ sọ̀rọ̀ Àwùjalẹ̀ náà là ń sọ yìí ẹni tó fẹ́ dà wá náà là ń sọ. Dàpọ̀ ló fẹ́ dà ọ̀rọ̀ Àwùjalẹ̀ rú fún ọgbọ́n irú àwọn Dàpọ̀ yẹn wọ́n tẹ̀ náà irú àwọn Dàpọ̀ yẹn wọ́n tẹ̀ náà who is Dapo? Bàbá ẹ̀ gan Tinubu kan ti sọ̀nà Tinubu sọ pé tí Tani Dapo ọkọ̀ báyé Yewa jẹ́ kò sí wọn kan ní Yewa náà. bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n sọ nǹkan ẹ̀yin ọmọ Ogun state ẹ wò ẹ jẹ́ kí n sọ nǹkan kan ṣé ẹ mọ̀ pé Donald Trump ó busy pẹ̀lú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ìjà pé bí mo ṣe gbọ́ ó dẹ̀ pọ̀ sí fẹ́ invoke Magnitsky Act wọn ẹ jẹ́ ká petition Trump nípa Dapo. Ẹ̀yà petition ẹ̀yin náà mọ̀ wáyé jọ ẹ ká ṣe o ẹ ká ṣe o. mo gbọ́ èmi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi mi ò bẹ̀rù èèyàn ó yẹ kẹ́ ti mọ̀ kẹ́ mo rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ò bẹ̀rù. Àwùjalẹ̀ matter for now let's drag Dapo seriously. Àǹtí Maureen ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà là ń sọ Dapo ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹni torí kọ́ mọ́ lè dáràn lọ́ ṣe ń sọ wọ́n lórúkọ ó yá ìgbọ̀nsẹ̀ bá sọ Àwùjalẹ̀ ló gbé jáde ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ ẹni sùúrù Mr. Odista ẹni sùúrù iṣẹ́ rí ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà fi ilẹ̀ fẹ́ wòran ni tó bá dẹ̀ sí àǹtí Bísí ẹni sùúrù ẹ̀yin nìkan lẹ ti ń sọ̀rọ̀ látẹ̀kọ̀ ṣe rí ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà là ń sọ èèyàn kan náà èèyàn èṣù yìí náà ló fẹ́ dàgbọ́ ọ̀sẹ̀tánì yìí náà ló fẹ́ dà gbogbo ẹ̀rù àṣetánì yìí ọmọ Dàpọ̀ yìí ṣe rí èmi gbọ́ information pé Amẹ́ríkà ti fẹ́ wọ́n ti fẹ́ invoke Magnitsky Act wọn Magnitsky Act yẹn ó dẹ̀ mi it has to do with corruption àwọn tó bá ní àkáǹtì káàkiri àwọn olè politicians tó bá ní àkáǹtì káàkiri wọ́n á freeze gbogbo ẹ̀ ṣe ń gbọ́ wọ́n á freeze gbogbo ẹ̀ eléyìí tó bá yẹ kó refer sí ICC International Criminal Court wọ́n máa refer sí tó yẹ yín máa nísìn so mo máa urge ẹ̀yin ọmọ Ogun State ẹ petition White House President Trump in particular yìí tẹ́ wà l'Amẹ́ríkà ṣé ó ní star ṣe dey mute náà so that because ẹ sọ̀rọ̀ ní sin so that ẹ lè bẹ̀rẹ̀ ọjọ́ yẹn ẹ ṣeun so ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo gbọ́ pé
America ti fẹ́ invoke Magnitsky Act. So kí ni Magnitsky Act yẹn wà fún? Ó wà fún corruption. Àwọn foreign leaders specifically fún Nigeria ni o. Àwọn tó ní account kiri, tó jí owó, tó ṣe gbogbo ẹ̀. Wọ́n máa freeze gbogbo ẹ̀, wọ́n máa track gbogbo ẹ̀. Wọ́n á freeze ẹ̀. Àwọn tó ti violate human rights, tó ń pààyàn, tó ṣe oríṣiríṣi Dàpọ̀ náà dẹ̀ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. So tó bá ti ṣe investigation yẹn, àwọn míì wà tó máa refer àwọn especially àwọn tó ti violate rights àwọn Nigerians ó máa refer wọn sí ICC, that's International Criminal Court. So èmi máa hold ẹ̀yin ọmọ Ogun State nísìn because ẹni tẹ́ ní as governor yìí olórí burúkú kan lẹ́ni as governor ṣe gbọ́ o ẹni tó bá fẹ́ screen record kẹ́ ẹ mú lọ fún Dàpọ̀ Yétúndé ló ń sọ̀rọ̀ olórí burúkú ni kò ṣe kọ́kọ́ sí Jẹ̀bú kò ṣe kọ́kọ́ sí Jẹ̀bú ẹranko ni. ó fẹ́ da ọ̀rọ̀ Awùjalẹ̀ ìlú yìí kò ní Dàpọ̀ wò wàá jẹ gbà ẹ̀ ṣe rí àwa competition yẹn send ẹ̀ sí White House wọ́n lè track ìwé ọmọ burúkú yìí ọmọ tẹ́ ń pè ní governor ẹ má gbà pé ọmọ yahoo ni wọ́n wà l'Amẹ́ríkà tẹ́lẹ̀ so gbogbo owó tó ti jí gbogbo owó Ogun State tó ti jí everybody ń complain wọ́n á lè bá wa gbà wọn lọ́wọ́ ibikíbi tó bá fi sí wọ́n á lè gbà wọn lọ́wọ́ ẹ̀yin ọmọ Ogun State whitehouse.gov/contact www.whitehouse.gov/contact fún ẹni tó bá fẹ́ petition against Dàpọ̀ ní o so tẹ́ ẹ̀ bá ṣe gbogbo eléyìí tá à ń complain yẹn Òwèrè ààrẹ tún fẹ́ lọ sí Senate gbọ́dọ̀ jẹ́ kó lọ Dàpọ̀ wàá jẹ́ gbá gbogbo nǹkan tó ti ṣe lógùn State ṣó ní ọmọ dọwọ́rú ni ìwọ lọ ń rúbọ olóńṣòògùn ìwọ wá nǹkan tó wà lọ sí Senate yẹn ó fẹ́ fi kọ́ máa ra ẹ̀ ni tó bá tún wọ́ bẹ̀ wọ́n ọ̀dẹ̀ arrest ẹ̀. tó bá bí ẹ Dàpọ̀ impose kú yẹ wàá jẹ́ gbá yẹn sórí èmi nìkan mo lè bá yí ẹ jẹ́ níbi tí mo wà UK lèmi gbé wàá fẹ́ kú ọmọ yẹn tí mo ti wá sí Nàìjíríà wọn bí ní fúlànù pé mo wá sí Nàìjíríà gan tó o bá gbé kéèsì bàbá ń bíbá iye orí ẹ kò ní dáa fún ẹ Yétúndé lórúkọ mi ọmọ Ìjẹ̀bú rẹ̀ mi wà ọmọ bàǹtà ni mí máa gbé pọ̀ ẹ jẹ́ kí n fẹ́ lómi láyè kó sọ̀rọ̀. ó tẹ ṣe anything kò ṣe anything sí Jẹ̀bú every ẹ̀kọ́ dúdú ni kò sí iná kò sómi nothing. That is why some people tó bá fẹ́ wálé wọn wálé because every ẹ̀kọ́ black ni. ibi tó yẹ pàdé ẹ wo líǹkì yẹn ẹjọ má bínú o fún ẹ̀yin tá bá fẹ́ competition líǹkì yẹn láti drop yìí Magnitsky Act wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún àwọn Nigerian politicians tó violate human rights tó jí owó tó kó gbogbo ẹ̀ wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún wọn wọ́n ti in fact bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní trace wọ́n ti ń track gbogbo owó tó jí tó wá kó káàkiri tó spread kiri wọ́n máa recover gbogbo ẹ̀ Dàpọ̀ ó jí owó Ogun State wọ́n gbọ́dọ̀ recover owó Ogun State. It's not going to be easy like that for some of them. wọ́n gbọ́dọ̀ recover Dàpọ̀ nǹkan tó jí o máa ibi tó useless nǹkan tó jí máa pọ̀ sórí ìwọ àti kúyẹ̀ yẹn ẹ máa jọ pọ̀ kúyẹ̀ tó fẹ́ impose yẹn ẹ máa jọ pọ̀ ni ẹ máa jọ pọ̀. ìkọ́ tó ń yà mí lẹ́nu rí pé kúyẹ̀ yẹn gan náà tí ò ń ṣe ọmọ ìdílé ọba tó fẹ́ lọ jọba ẹ̀jẹ̀ báyà sọ̀tọ̀ ó fẹ́ forí gbogbo. owó yẹn ò yọ lógùn State ó dọ́pọ̀ owó fún wọn owó yẹn ò yọ lógùn State. Tinubu gan rẹ kẹ ẹ máa wò ìjẹ́bí tó wọ́n tí wọ́n ní wọn kọ́kọ́ fún àwọn local government lówó owó yẹn ò lè yọ billions of. kò yọ láyé Ogun State. kò billions. ẹ bẹ́ẹ̀ mi power tap ẹ kó mo ti fi pálífọ̀mù lẹ̀ dẹ́ ìbá power tap tó bá ti close eye mò ń lọ sùn nìyẹn o because ọ̀rọ̀ yóò yé mi mọ́ o ẹ máa wo bí tó yé mi mọ́. tó wá pé Ogun State ní infrastructure ni irú dẹ́tí December yẹn Èkó ní wákàdé àwọn ọmọ yẹn flow tọ́nà lọ àwọn ọmọ yẹn wọ́n ṣe day trip lọ sí lọ́wọ́ Olúmọ rock irú àdìrẹ́ market yẹn àwọn ọmọ yẹn flock ibẹ̀ náà a tún generate owó fún local economy but máa yí wà short site kò tiẹ̀ nírònú kò ní orí tó wà tọ́ ajẹgúdú owó kiri ajẹgúdú jẹra ni máa yí kó tiẹ̀ ṣọ̀nà yẹn tọ́nà ẹ bá free tó máa lọ látàbẹ̀ Èkó sábẹ́kúta gbà mélòó wá fi dólúmọ̀ rẹ̀ òdì wọn nàrí àfà òtí débẹ̀ àwọn ẹ̀dẹ̀ máa ṣe wá túra ara gbogbo àwọn àdìrẹ́ print yẹn ẹ mọ bá àwọn olóyìnbó ṣe máa tó máa rí ọjà ìtọ́rí ibi tó ti ń ṣe. owó tenement state tó máa generate ní àwọn state tó súnmọ́ Èkó yẹn lásán is a lot of money because you don't have to ṣe nǹkan báwo ni wọ́n máa fọwọ́ sọ́dọ̀ tó wá pọ̀ tó Ogun State yẹn irú gateway hotel tó wà ní Sango yẹn náà àwọn èèyàn máa flock inú dàtí gbogbo lọ Takos Island. ó lè Dàpọ̀ Abiodun from beginning ó lè ní
Dàpọ̀ Abiodun. 2 hours now. àti mọ̀rí iṣẹ́ ti di báyìí sí ẹ̀wọ̀n kó mo sọ fún yín Dàpọ̀ kò sí ọmọ Ògùn state kankan tó 2 láìkí hours ẹ̀ lẹ́yìn ní 5 hours. Ìjẹ̀bú lèmi ti wá kò sọ́mọ Ògùn state kankan tó láìkí Ìjẹ̀bú Dàpọ̀ Ifẹ̀ lèmi ti wá olórí tó bá burúkú tọwọ́ Dàpọ̀ bọ̀ kò nǹkan tó ṣe fẹ́ tọwọ́ anything. bọ̀ Dàpọ̀ wọ́n ti bá yín okay good. Kò ṣe anything. Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá kò ṣe anything. Ọmọ àlè gidi ni. Kò síná kò sómi. Ábà. èyí tá a ṣe bí ìbàdàn ni wọ́n ti rìkọ́ọ̀dì ẹ̀ lọ fún wọ́n máa inbox sister Maureen within the next 72 hours wọ́n máa inbox yín wọ́n á ní pé government opponent political opponent àwọn ló ń sponsor yín tó bá gbowó wá ẹ gbowó wọn ẹ̀yẹ gbowó wọn ẹ gbà á. àǹtí Maureen bọ́ bá gbowó wá ẹ gbowó wọn taxpayers money wọn ẹ má gbàgbé. no ẹ wò pé mi ò whatever I do here, let me put it out there. Whatever I do it here, I do it for humanity, not because of monetary thing. Nǹkan tí màá jẹ Ọlọ́run ti ṣe. àǹtí Maureen kò ṣe nǹkan tá à ń sọ nìyẹn à ń sọ ìwà Dàpọ̀ fún yín ni àǹtí Maureen à ń sọ ìwà Dàpọ̀ fún yín ni. àná political opponent ló ń lò yín against you. understand ìwà Dàpọ̀ là ń sọ fún yín pẹ̀lú bí Nàìjíríà ṣe rí nísìn owó Ògùn state ló ń gbé bọ̀ fún yín ẹgbàá àwọn ọmọ Ògùn state àti ẹgbàá lọ́wọ́ ẹ̀jẹ̀ má ṣe nǹkan tó fẹ́. Oyè yín owó wa ló ń gbé bọ̀ tó máa fi wá bẹ̀yìn Dàpọ̀ wàá jẹ gbà nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀. Ó ní ọ̀kan lọ́mọ of Ogun State ni o. Ta ni ọ̀kan lọ́mọ bó? Yẹ ká yẹ fi ẹni yẹn lẹ̀. Ọ̀kan lọ́mọ wo ni ọmọ bá ní kò lè joyè tó bá joyè kò lè lọ sórí ìtẹ́ mọ́. Ọ̀kan lọ́mọ Ìpẹ́rù. Ọmọ Ìpẹ́rù ni ọmọ ọba ní Ìpẹ́rù. Mo ṣe pé àwọn aráàlú ẹ̀ máa lọ́ọ̀bù ẹ̀ náà. Because kó tó lè gbé airport lọ sí ìlú ẹ̀ ṣe wẹ̀ that means ìlú yẹn ó máa tún ìlú yẹn ṣe náà. Okay, tó bá sọ bẹ́ẹ̀. àǹtí Maureen ìdí òun ní àǹtí Maureen ambition ọjọ́ iwájú ló ní òun ló máa inherit airport yẹn. òun ló máa bẹ̀ẹ́ gbẹ̀yìn. lẹ́yìn ìgbà tá a bá competition yẹn tán gbogbo nǹkan tó kó lógun state lamẹ́ríkà máa gbà lọ́wọ́ ẹ̀ sórí airport yẹn gan. Ìjẹ̀bú Ogun State. àbí kò yẹ bẹ́ẹ̀ sìn Dàpọ̀ òpònú bó máa gbé gò ranù kan ìgò lè. nínú gbogbo APC gómìnà pápátá Dàpọ̀ Dàpọ̀ is the most useless I'm telling you the most useless governor ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. ó náà tí mi kò tẹ́ pé ó máa campaign fún mo ní ìjọ tí a bá tún campaign fún Dàpọ̀ ayé yóò lè dáa. kílẹ̀ campaign fún Dàpọ̀ pé ọmọ àlè ni. ọmọ àlè ó ti lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀ ṣé jẹ̀rí bá ṣì ní ẹ̀ ṣe máa tún tán nìyẹn tọ́ bá bí ẹ̀dá ìwọ àti kú yẹ̀yẹ́ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe Dàpọ̀ tọ́ bá bí ẹ̀dá ìwọ àti kú yẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ ń ṣe. kí ló ń wá kiri ó tún lọ ó fẹ́ sẹ́nitọ̀ so ibẹ̀ lè fẹ́ kú sí. ṣé Maureen if you get to the main center in Ìpẹ́rù you will feel sorry. So Ìpẹ́rù people are talking now. So what did you do? àti Maureen ó kàn lọ gbé airport táwọn èèyàn ò ní lò ó ló lọ gbé síbẹ̀ yẹn kò sẹ́ni tó máa lo airport yẹn lọ kọ́lẹ̀. gbogbo àwọn táwọn ní Ìpẹ́rù yẹn kò sẹ́ni tó máa lọ bẹ̀. Ìjẹ̀bú Abẹ́òkúta àwọn làwọn lórí platform yìí tó òótọ́ là àwa ọmọ Ògùn state la wà ń bí so nǹkan tẹ̀ ń gbọ́ lẹ́nu wa òótọ́ ni àwa ọlọ́mọ Ògùn state bí àwọn alájẹ ń sọ òótọ́ olọ́kọ́ airport sẹ́ni kò jẹ́ nílò airport tí ò sí èèyàn kankan tó máa lò. kò sọ̀rọ̀ kò sí ọ̀kan wọ́n ọ̀dẹ̀ yẹ lọ́wọ́ o. ilé airport yẹn òun ló ṣe máa rà gbẹ́ tó bá di next 10 years sí òṣè kankan wá ní wọ́n fẹ́ ṣe privatize yẹ òun ló máa bí. o tó kọ́ tó dìgbà yẹn wọ́n ti sọ lọ sí ICC. Mr. Maureen ṣe pápá tó ń sàlẹ̀ only Maureen if you get to main center in Ìpẹ́rù you will feel sorry. So definitely àwọn ọmọ Ìpẹ́rù ló ń sọ̀rọ̀ yẹn o. If you get to the main center in Ìlọrin you will feel sorry. ọmọ Ìpẹ́rù tẹ́lẹ̀ máa support ẹ̀. Ìjẹ̀bú Òde go Ìpẹ́rù. Very small village. Nígbà tó ń ṣe kí ló ń tẹ̀ protest báyìí. Nígbà tó ń ṣe kí ló ń tẹ̀ protest báyìí. ẹjọ́ ìmí ní kí lẹ fẹ́ ìbéèrè ká o. ṣe sí. tá a máa lọ sọ sí fún lọ́wọ́. nígbà tó fẹ́ ṣe ni. ẹ ní káwọn lọ sí ẹgbẹ́ ilé ìfẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà. ṣé àwọn máa sọ fún yín ká aṣíwájú nù wọ́n ó yá ọ ẹjẹ́ àsọ̀rọ̀ Àwùjalẹ̀ o aṣáájú Àwùjalẹ̀ lẹ́fẹ̀ẹ́ sọ àbọ̀rọ̀ Dàpọ̀ lẹ́fẹ̀ẹ́ sọ. àyà ìbéèrè o. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Àwùjalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ náà. àyà ìbéèrè kàdá ìbéèrè. jáde náà là ń sọ ọwọ́ wà lára Àwùjalẹ̀ because ó ti fẹ́ dọwọ́rú ọmọ burúkú tẹ̀ ń wù ẹ́ ń tó pè ní Dàpọ̀ ó ti fẹ́ dọwọ́rú ìbéèrè o. ọ̀rọ̀ yẹn náà là ń sọ. one that is not serious ló ti kú sọ kó má ṣe ó ti dọwọ́rú
ṣé gómìnà yìí ẹ̀yin èdè ẹ̀yin Data Boy ti ẹ lọ sọ fún ọ ẹgbẹ́ wọn tó sọ wọ́n ní someone that is not serious nothing good can come out from that guy. àyà fìbéèrè o kàlá ìbéèrè. useless governor. ó yẹ aṣíwájú kí ni ìbéèrè náà àwọn ẹ̀bá àwọn náà tó jẹ́ lórí ìdàpọ̀ àwọn náà máa ń sàmì ní dáṣà àwùjáde ni mo bá tó. àwọn ọmọ pẹ̀rù mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ jọ ṣé pẹ̀rù ní Maruwa garage. ẹ̀rọ pẹ́ẹ́pù gáràjì. nígbà tí wọ́n bá ní kẹ̀kẹ́ ní pẹ́ẹ́pù garage kí ni airport lọ ṣe ń bẹ̀. èèyàn mélòó ló wà ní ẹ má bínú o èèyàn mélòó ló wà ní pẹ̀lú tí wọ́n fẹ́ wọ flight ẹ má bínú o ní bèrè kan tí ò yé mi ní o. Dàpọ̀ ayé ẹ̀jẹ̀ tó bá bàjẹ́ báyìí. kò ṣe white elephant project tó bá fẹ́ kọ́wé airport yẹn Abẹ́òkúta Ìṣàgámù. èmi wò pé airport should be in the capital. Capital ló yẹ kí airport yìí wà kí ló dé tó ń gbé kúrò bẹ́ẹ̀ lájẹ̀ wà kò ní ìgbésí ìlú ẹ̀ tó máa fi rìn mẹ́fà ẹ̀. tí bá fẹ́ kọ́ ìfọ̀ǹgọ̀ ọ̀tà yẹn ni màá kó sí sódà gbogbo àwọn tó tún gbé Lagos State stadium ti wà ní gbogbo àwọn tó gbé Lagos State gan tó gbé Alágbàdo Ìpájà tó bá fẹ́ lọ sí airport tó bá fẹ́ travel wọn ò ní máa lọ sí Ìkẹjà wọ́n máa pín ni. irú Ṣàngó yẹn ló yẹ kó ṣàìtẹ̀ sí sódà àwọn tó ń gbé Lagos State gan náà àwọn tó gbé Àgbàdo Kọ̀létì Abúlé Ẹ̀gbá wọn ò ní ṣẹ̀ máa lọ sí Ìkẹjà lọ́wọ́ wọ́n kò padà wá sẹ́yìn. ṣé mọ̀ pé gbogbo ibẹ̀ yẹn kò lè consider àwọn ọmọ tó bá máa ṣe kò ní fi àwọn ọmọ Èkó sí ọ. kí ni ọba mi lè ló máa wọ airport náà lọ́dọ̀ báyìí. ẹ má bínú mo tún rántí ìbéèrè kan. mo láìkẹ́ ó ní what were people looking before this guy build up. ọkọ tí mo bẹ̀rẹ̀ tí lè ń wò ńgbà tó gbé airport lọ sí àmọ̀gbà tó bẹ̀rẹ̀ ẹ dúró àǹtí mọ̀ nínú akọ̀gbọ́ kó parí airport àmọ̀gbà tó bẹ̀rẹ̀ o akọ̀gbọ́ kó parí airport ni o akọ̀gbọ́ kó lórí búkú ẹ̀ parí airport àmọ̀gbà tó bẹ̀rẹ̀ o kò announce ẹ̀ fún wa o ó ti mọ̀ pé a máa protest ẹ̀ o ẹ má jẹ́ àtọ́ra wa o dàpọ̀ ṣó announce ẹ̀ fún wa àmọ́ sí ìlàkọ̀ wá dáhùn question yẹn. ẹ jọ ẹ má bínú èèyàn mélòó ló wà ní Pẹ̀rú tó lọ ṣe cement factory mẹ́ta sí Pẹ̀rú ilé mélòó ló ń kọ́ ń bẹ̀ anyway bóyá fún Pẹ̀rú nìkan ni. before he move it okay wọn ní òkè mọ̀sán náà tó fẹ́ fi èsì tẹ́lẹ̀ ó wá gbé lọ sí Pẹ̀rú. Nobody knew when he started so we can't blame people okay. wọ́n láwọn ò bọ̀. ọ̀rẹ́ òun àtọ̀rẹ́ tó ní bá ṣe bá tó bá ti wá rí bẹ́ẹ̀ nígbà yẹn tó bá ti rí bẹ́ẹ̀ ṣé ẹ lè petition president ìlú yín ni. president wo kí ló kọ president pẹ̀lú state ọ̀hún kú. ẹ pariwo president ìlú yín ṣé tí president bá lọ́wọ́ ń bẹ̀ airport. ó ti kọ jẹ́ báyìí ó ti kọ tán. wọ́n ní Ìpẹ̀rù is closer to Wamco. ìwé tó ní Wamco. èèyàn mélòó kí ló fẹ́ máa kúrò ní Wamco lọ sí Ìpẹ̀rù lọ́wọ́ flight. ẹ̀yin lẹ mọ̀ bó ṣe mọ̀ pé ìlú yìí ni ẹ̀yin lẹ mọ̀ bó ṣe Ìpẹ̀rù sí àhẹ́kùrù ní Wamco ní Ṣàgámù àyẹ̀wò àdúrà lọ sí Ìpẹ̀rù lọ́wọ́ flight. airport yẹn gbẹ̀yìn òun ló sì máa rà gbẹ̀yìn ó mọ̀ kó tó ṣe lórí burúkú ni. màá wà lábẹ́òkúta ń sìn màá fẹ́ lọ sí Àbújá. power tap o. màá kọ́kọ́ dáàbò lọ pé Ìjẹ̀bú power tap Ògùn state. àti mọ̀ ní kò ń ṣe every minute la máa power tap but a máa power tap ó lè ṣe bí 30 minutes bẹ́ẹ̀ yẹn torí ní ibi stage tẹ wà yìí wọn ò lè já wá 18,000. wọ́n ní ìlú di airport ẹ mọ̀ pé ìlú yẹn ni ìlú bàbá Ìjẹ̀bú àbí kì í ṣe ìlú yẹn ni ìlú bàbá Ìjẹ̀bú Adébútú Kẹ̀sìtì ni. bẹ́ẹ̀ ni bàbá Ìjẹ̀bú ti wá ọmọ Pẹ̀rú yà ọmọ Pẹ̀rú ni bàbá Ìjẹ̀bú yà ọmọ Pẹ̀rú ni ibẹ̀ ló ti wá. torí rédà ó lè jẹ́ fake ó lè jẹ́ China air rédà ní bọ̀dá Dàpọ̀ lọ́ra sí ṣe àpò gbogbo kan tó bá lò fake ni kí plane bàbá oníbàbá má lọ jábọ́. onípẹ̀rù yẹn ẹjọ ṣé flight wọn máa wù fún bẹ́ẹ̀ ṣé Ìdúmọ̀tà náà ti ṣe é ní àbá alábàràgó. ó mú Ògùn state kó. àti mọ̀rin ẹ mú fẹ̀sùn kọ̀ọ̀kan ẹ má bínú ṣe rí flight kan tó bá land sí Pẹ̀rú ó máa pa gbogbo Ìpẹ̀rù rẹ ni wàláì kò ń ṣe kó bí àmọ̀ ń ṣe pé. ẹ ṣe pè fún wọn ni. Ìpẹ̀rù ò ní capacity yẹn plane kan tó bá land ó máa jó ẹwọ etí gbogbo wọn máa dín ní Pẹ̀rú. wọ́n ní even the road in front of Kẹ̀sìtì house will be blocked across the
àwọn èèyàn tó mọ̀ pẹ̀lú ló sọ̀rọ̀ wọ́n ní even the road in front of Kesiti house but is a big pothole across Christ Apostolic. Wàhálà wà o wàhálà wà ní gómìnà Dàpọ̀ ó géètì yín lálẹ́ yìí o àwọn tó èmi kọ́ o. blade tó fẹ́ máa fly láti pẹ̀lú fashion jet ọ̀rẹ́ ló ní bọ̀bọ́ ẹ̀ ló ní Remo Star bọ̀bọ́ ẹ̀ flight bọ̀bọ́ ẹ̀ ní ṣé fẹ́lú jet tó fẹ́ gé orí dadi sìgá tó fẹ́ gbé orí bàbá ọmọbọ̀ wálé. Ó ti yé mi. ọ̀rẹ́ ẹ̀ ló ní pẹ̀rù lọ́rẹ́ yẹn play yẹn ló máa gbéra láti pẹ̀rù so irú èmi sì máa wá fẹ́ sábẹ́kúta máa fẹ́ lọ sábùjá máa wá kọ́kọ́ gbé mọ́tò láti Abẹ́òkúta lọ sí pẹ̀rù ìdí máa fi dé pẹ̀rù ṣé mi ò ti mú tréènì wọlé Ṣóyínká station dé Ìkẹjà jẹ́jẹ́ kì í ti ṣe kí ni kì í ti mú Murtala. Sister Bisi amọ̀pẹ́ fẹ́ lọ Àbújá ṣùgbọ́n afẹ́ kẹ́ mọ̀ lù káàkiri ni kò sí nǹkan tó bá. But they say demand is not from Shagamu. No, demand is from Shagamu. Which man? Okay, tó ṣe value serve get from Shagamu. But plane ló fẹ́ máa gbéra láti Ìjẹ̀bú náà olóde ní Remo Star ìké Ṣàgámù àbí àkọ́tàmọ̀ nìyẹn ewé sì ó tiẹ̀ dáná ọmọ Ògùn State mi ò mọ̀ pẹ̀lú lóòótọ́ ó dà tí orí ti bá fi yẹ travel máa kọ́kọ́ gba gbogbo àwọn ìkẹ́lẹ́ Ṣàgámù máa kọ́kọ́ fi mọ̀ òlu dáadáa ká tó dé Àbújá ó dáná. tí má ti lè wọ flight láti pẹ̀lú dé Oǹdó mo ti wà òkè. kí ló kàn wá nínú ọ̀rọ̀ yẹn ṣọ́ra yín o torí kọ́ wọn bá lè dáràn náà fi sọ wọ́n lórúkọ Oǹdó bíi bá o kápítà tiwa airport tiwa Àkúrẹ́ ló wà kápítà ló wà wọn gbé lọ sí ìlú wedding governor. wọ́n náà tí yín náà ò dáa wọ́n sọ pa gómìnà tí náà àti ìràyè ti gómìnà tí ní ẹ̀yẹ́ kápítà. gómìnà tiwa Ògùn State lọ́nà owó tí lọ́dún pé òun náà Ògùn State lọ́nà ó ti dàgẹ̀ lórí social media lẹ́jọ́ mẹ́ta yìí. ṣẹ́rí gbogbo kọ́tà ṣe bíbá yìí sí wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ lọ fún bọ̀dà Dàpọ̀ wọ́n máa wọnú bọ̀ sí within kó máa gbọ́ olórí burúkú ni kó máa gbọ́ afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀ ẹ tó bá ti ẹ̀ gbèsè báyìí ní afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀ ẹ̀rọ kó ní. tó bá jọwọ́ rú lọ́rọ̀ Àwùjalẹ̀ wàá fẹ́ kú ṣọdẹ́ mi specifically mo máa competition against yẹ wàláì gbogbo wọ́ọ̀lù Ògùn State tó jí wàá pọ̀ ṣọmọ pé kéèsì ti wà ní US against yẹ already kò yẹ báyìí sí Dàpọ̀ má dọwọ́ rú o tó o bá fẹ́ wo ẹ jẹ́ kí n ṣàròrà jáde. ibi tí bàbá yẹn bọ́rọ̀ yẹn lọ́dọ̀ máa kọ́rọ̀ Ìjẹ̀bú ọ̀rọ̀ Àwùjalẹ̀ ọlọ́mọ ayà kó dàbí ti Ìjẹ̀bú. ó máa ń bà nǹkan Dàpọ̀ máa ń dà nǹkan ló máa ń bà nǹkan jẹ ni mi ò rí nǹkan tó good tó ṣe f'Ògùn State. No, that guy, bàbá yóò ní rẹ́kọ̀ kò ní ṣúra rẹ̀ lára láti gbà. Kò ní good record rárá. ẹ lè tọ́ka sí ikọ̀ gidi pé ikọ̀ retí máa ń ṣe l'Ògùn State ni kò ní ṣúra rẹ̀ kò lọ́wọ́ rẹ̀ lára. that is why tó ti fẹ́ lọ sí sẹ́ẹ̀tì sẹ́ẹ̀ that is why tó ti lọ sí sẹ́ẹ̀tì because ó ti jí owó. tí o bá wọ sínéètì yẹn kò ṣọ́ọ̀pù tí o bá wọ sínéètì by 30th by June EFCC máa gbé. wọ́n gbọ́dọ̀ gbé Dàpọ̀ ọmọ burúkú ni wọ́n gbọ́dọ̀ gbé EFCC gbọ́dọ̀ gbé. We need to write a petition as a ẹ mọ̀ pé kò sí ní ẹ mọ̀ pé ilé ta ẹ mọ̀ pé àwọn ọmọ àlè kan wà láàrin ìwà àtọ́jọ́ ọmọ àwọn ẹlẹ́bí. wẹ́bsáìtì yẹn wọ́n lọ́wọ́ try ẹ̀ ń sìn. àwọn àgbà òde kò tí ń tẹ̀lé àwọn àgbà òde. àwọn ọmọ jẹ́ 2000. ó máa gbé fọ́ọ̀mù jáde fún yín so ẹ̀kọ́ máa fíìl fọ́ọ̀mù yẹn. so magnesti àti wọn tó ti fẹ́ invoke yẹn Dàpọ̀ wọ́n gbọ́dọ̀ consider Dàpọ̀ wà lára wọlé náà ó dẹ̀ ti ní criminal record l'Amẹ́ríkà Dàpọ̀ wàá jẹ́ gbà nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ jọ bọ́ọ̀lù. ìkan tí mo fi láìkì ojú ọbọ máa discard ẹ̀ bada bit ni because it's not even one of his ardent disciples. kò sí lára àwọn ọmọ favourite yẹn. kò sí náà àwọn disciples ẹ̀ because it's not even for that marriage of the outset torí ẹ̀yìn náà ṣe pé léléyìí pé ìwé léyìí tó yẹ ìwọ tá a jìyà fún because Amosu kò fẹ́ kó débẹ̀ náà Amosu we know what the shenanigans Amosu did Amosu does not want to. ìkọ́ tó fà jáwọ́ nìyẹn gbà yẹn. Amosu knows him very well Amosu doesn't want kí Akílàdé ni Amosu fẹ́ kó lọ kó wáyé gàtí mọ̀lẹ́ka jẹ́ Akílàdé lọ jẹ́jẹ́ torí ẹ̀gọ́ ni ọba tó fẹ́ jẹ ẹ̀gọ́ tó rẹ̀ láṣẹ fẹ́ kí ìdílé mọ́ ẹni tó àwọn ìdílé yẹn náà mọ àwọn ọmọ wọn dáadáa so wọn dẹ̀ ní fọmọ tó máa dójú tì wọ́n lẹ̀. òun fẹ́ dọwọ́ rú sí i ni Dàpọ̀ fẹ́ dọwọ́ rú ni.
Dàpọ̀ wàá jẹ́gbẹ́ tó bá dọwọ́ rú. ọmọ Ògùn state bá fara balẹ̀ ni. Dàpọ̀ àwọn tó jẹ́ àgbà politician lógùn state wọn wàá jẹ́gbà tó bá dọwọ́ rú Dàpọ̀ wàá jẹ́gbà ẹ̀ lọ́kọ́lẹ̀. Wo nǹkan ti yàtọ̀ ayé ìgbà kan nísìnyí wo mídíà wà káàkiri a máa tú àṣírí yín gbangba wá níyà ni a máa tú àṣírí yín síta Dàpọ̀ wá fẹ́ kú. Ta ló ní fọ́tò Dàpọ̀ tẹ́ ń sọ ẹ jẹ́ kí n wojú ẹ̀. ẹ mọ fọ́tò Dàpọ̀. màá gbé fún yín sí i. ọkùnrin yẹn lọ pati káàkiri kò sí pati tẹ bá ti rí bí wọn Yorùbá celebrate bí méjì mẹ́ta àti ọba kan tó máa ń da aṣọ bora báyìí káàkiri. wọ́n ní ó ti dọwọ́ rú ọ̀rẹ́dì ẹ mọ̀ pé kinní náà wọ́n náà mú yàn bọ̀ ẹ jẹ́ àpadà sọ́dọ̀ Àwùjalẹ̀ kí n tó máa lọ. ẹ ṣáà ti tó àṣírí Dàpọ̀ tó ẹ jẹ́ àsọ̀rọ̀ Àwùjalẹ̀ ẹjọ́. àti ìtọ́ àṣírí ẹ̀ dáadáa ẹ̀yin ẹ máa wòran ìjà Dàpọ̀ tó máa ṣẹ̀sí láìpẹ́. ẹ máa fún yín láyè lọ́jọ́ mi ẹ̀ ní ìyẹn àparí Àwùjalẹ̀ wa sódà ká lè lọ sùn. Ìjẹ̀bú káì ẹ ti kúrò lórí K1 níṣẹ́ ojú di Dàpọ̀. gbogbo àwọn ọmọ Ògùn state ló wà níbà eléyìí ò sọ̀rọ̀ Ìjẹ̀bú àwọn ọmọ Ògùn state ló wà níbà Òye wà níbà Abẹ́ Ẹ̀gbá wà níbí Ìjẹ̀bú wà níbí gbogbo aláwọ̀ níbí Àwórì wà níbà gbogbo alájọ wà níbí. jẹ bá wá sóògùn state ẹ máa káwọ́ mọ́ rí Dàpọ̀ ṣe anything o ṣe anything ṣé rí ẹni tó bá ṣe dáadáa wọ́n á sọ̀rọ̀ ẹni dáadáa tó bá ṣe burúkú wọ́n á sọ̀rọ̀ ẹni tí burúkú. They say that man from UK should be the king of Ijebu Ode. No. No. Ngbele wa fi candidate tèmi ṣe. This November distraction. Àǹtí Maureen candidate yín náà nìyẹn. Candidate yín nìyẹn. Òun náà ni. Candidate kọ́ ni Dàpọ̀ o. No, yeah. Candidate is not from UK, is from the US. Ọmọọba Abimbola is not from UK o. US ni ẹ lọ ká CV ẹ dáadáa. Kíní ń kọ́ ọ̀ ẹjọ́ wọ́n ní àwọn èèyàn sí láì bọ̀bọ̀ yẹn wọ́n ní handsome guy ni bọ̀bọ̀ yẹn ẹ fún wa lọ́ba wa. asomenes kan la fẹ́ jẹ asomenes kò sọba tó máa jẹ tó máa lóun ò lè ṣe pé òun ò lè wọ́n. Tamọ́rẹ́ ẹ̀yẹ káṣíwájú make submission wọn. mo ti dúró o aṣáájú yáyáyáyá àti síflọ̀ fún yín o ṣé ọba àṣẹṣe lẹ́yìn fẹ́ ni àbí ẹ support my bọ̀bọ̀. ìṣesí ní. nígbà tẹ́ ti ní kí n sọ̀rọ̀ nísìnyí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìṣẹ́jú kan. ẹ kú lé gbogbo everybody. èmi ò ní ọba Jésù ò dáa mi ì dẹ̀ ní ọba Muhammad bad ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ṣe làákàyè ká tó lọ́ba Jésù dáa ẹjọ́ ṣé bíbélì náà fẹ́ fi léètẹ́ fún un àbí àgbélébù kúrúsífìsì ká tó lọ́ba Muhammad dáa ṣé kùránì àlòkùránù ṣóun náà fẹ́ fi léètẹ́ fún un ká mọ̀ tó bá di jẹ́pá lòkùránù àbágbélébù náà wá fún máa léètẹ́ fún wọn ó wà òkè tó ráwà ò rí èmi ò tí ì ríbi tí sífì máàmù tó ti lọ yan pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì rí mi ì dẹ̀ tí ì ríbi tí pásítọ̀ tó ti wá yan sífì máàmù mọ́ṣáláṣí wáyé tó wá jẹ́ wípé ó wá dórí tradition ti wà láṣẹ wá ń sọ wípé ẹ kàn máa ṣe gbádà kan ṣe gòdò kan ẹ jọ gbà tó bá ní nínú àlòkùránù ó ní kẹ́ ẹ má bò ní ìṣẹ̀ṣe ẹ má bá kìrìsìtẹ́nì ṣe àyàfi mùsùlùmí nìkan lọ́mọ ìyá mùsùlùmí lórí irọ́ nìyẹn. lórí bígélì náà ìyẹn náà tún sọ the same thing náà kìrìsìtẹ́nì náà lọ́mọ ìyá kìrìsìtẹ́nì lórí irọ́ àbí ìwọ tó bá ṣe kìrìsìtẹ́nì ẹ má bínú tó bá lọ ọ̀dọ̀ ó bá ṣe kìrìsìtẹ́nì lọ́dọ̀ àwọn mùsùlùmí wà wọná ìwọ tó bá ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì náà wà wọná ìṣẹ̀ṣe yìí nìkan ni òpolówó ná ẹ jọ ṣe ń gbà tí kìrìsìtẹ́nì ẹ bá ti fi kìrìsìtẹ́nì ìjà òjalẹ̀ ní ìṣẹ́ká kó mọ̀ pé gbogbo Ìjẹ̀bú pátápátá wọ́n fẹ́ lọ wọná lọ́dọ̀ àwọn mùsùlùmí ni
àbí tó bá fi mùsùlùmí jẹ́ ká mọ̀ pé gbogbo Ìjẹ̀bú fẹ́ lọ wọná lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì. Àpèrè oníṣẹ̀ṣe lélẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹjọ́ kí lé òde tó jẹ́ wípé gbogbo nǹkan aṣá máa ń wá oríṣiríṣi nǹkan tá a bá fẹ́ máa fi máa bàṣẹ̀ṣe wa jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. Ẹjọ́ ṣé ọba tó bá wọbẹ̀ kò ní jàsè jẹ kò ní jẹ jíjẹ kò ní jẹ jíjẹ kò ní mu mímu kò ní sí sísín ṣé sísín yẹn ṣe psalm 35 ni àbí psalm 23 ṣé Quran 489 ni àbí Quran 920 àbí Quran 95 àbí Quran 911 ẹ jẹ́ ká wò dáadáa. As for me o gbogbo àwọn candidate yẹn pátápátá gbogbo wọn ló mọ oyè lọ́dọ̀ tèmi o gbogbo wọn ló mọ oyè. Ẹjọ́ sista Tina ìjà tẹ́ ń jà nu tẹlifíṣàn yẹn ò kàn wá. Tina ẹ̀jẹ̀ ń yọ yín ẹ̀ kúkú make contribution tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ń yọ yín straight. Go ahead. So ṣe ń gẹ̀tì mi gbogbo wọn lọmọ oyè ṣùgbọ́n ẹ jẹ́ ká wò dáadáa ọ̀rọ̀ tradition lélẹ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ ká wọnú gbogbo wọn pátápátá èwo ló níṣẹ̀ṣe nínú wọn èwo la rí àmì. Nínú àwọn mẹ́wàá tó wà jáde báyìí èwo ló níṣẹ̀ṣe nínú àwọn mẹ́wàá tó ń fi bẹ́ẹ̀. Irọ́ ẹ má ti jẹ́ ká ní mẹ́wàá nínú gbogbo 95 yẹn èwo ló níṣẹ̀ṣe nínú wọn tó jó níṣẹ̀ṣe pọ́nbélé tá a ti ráwọ̀ ṣẹ̀ṣẹ̀ lára ẹ̀. ayé wọn Ìjẹ̀bú Òde tẹ mọ̀ wọ́n ẹ dá wa lóhùn. Tá a ti rí sáìnì ẹ̀ lára ẹ̀ tá a ti rí àwọ̀ ẹ̀ lára ẹ̀. Apart from. Aunty Money yẹn ní kí n dáhùn question yẹn as far as I'm concerned information tèmi gbọ́ ni pé gbogbo nǹkan tó dúkàkú ti sign gbogbo kíni yẹn ti wà nínú document tó sign pé ọmọ máa tẹ̀lé gbogbo kíni tradition. wọ́n sì fi lóhùn ṣe. ṣé yẹn sìn. wọ́n ní Wàsíù oníṣẹ̀ṣe náà. ó dà pé ó lóhùn ṣe náà. No, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn tán Mr. Ifedun ni. So gbogbo document tó kó fún wọn tó sign gbogbo kíni yẹn ti wà ń bẹ̀ pé wọn ò ní challenge ẹni tó bá nominate then gbogbo everything tó yín àwọn ará Ìjẹ̀bú ń ṣe gbogbo their tradition and customs wọ́n ní gbogbo wọn lọ sign gbogbo àwọn 95 tẹ́lẹ̀ yẹn gbogbo wọn lọ sign kíni yẹn. No fọ́ọ̀mù yẹn and it's not hidden. Sista Yetunde ẹ má bínú Rashidi Olúwo òun náà sign ni o. Ṣé wọ́n gbé fún ẹni sùúrù ẹ fi àwọn ọ̀ṣun yẹn lẹ̀ ẹ fi wọ́n dẹ̀ bọ́ ṣe ṣe tí wọ́n yàtọ̀ wọ́n gbé fún ẹ̀yin ẹni sùúrù mo lóun náà máa sáìn ni o ṣùgbọ́n òun ló ti ń wé láwàní lórí adé ìwò yìí o. Èmi ò support gbogbo eléyìí tẹ̀yìn sọ yẹn torí bọ́ ṣe ń ṣe lọ́dọ̀ wọn ó yàtọ̀ wọn ò gbé fọ́ọ̀mù fún wọn ṣé ẹ mọ̀ pé wọ́n pè bọ̀ wọ́n kò dédé pè láti Canada ẹni sùúrù wọ́n kò dédé pè. Wáyé tó jẹ́ wípé ẹsẹ̀ fẹ́ lọ mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì lọ́mọ bá kí ló ṣẹ̀ṣẹ̀ ṣe. Kí ló ṣe oníṣẹ̀ṣe mẹ́rin náà fi jẹ pásítọ̀ àbí máàmù rí tó wá ń dọ̀rọ̀ ọlọ́ba tẹ̀ ń wá ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kiri. Ẹ jẹ́ kí as far as I'm concerned nínú gbogbo àwọn ọmọ oyè pátá tèmi rí tí mo mọ̀ pé Ìjẹ̀bú ò ní padà sí ẹsẹ̀ àárú sí Ìjẹ̀bú ò ní padà sínú mọ́tò tí wọ́n ti bọ́lẹ̀ lánàá kò tún wá ní padà rí bó ṣe rí lánàá àbí kó wá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ. Nínú gbogbo wọn ní èṣù tá a mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sọ ju áńgẹ́lì àti àlá àbí mú ọmọ kan tó ṣẹ̀fẹ̀ gbé wá fún wa lọ. Ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká wò ó Légùrù ọmọ ọba ni Légùrù Tájù Bello ọmọ ọba ni Légùrù tó jẹ tí wọ́n fi ń pè Légùrù oyè ìdílé ìyá ẹ̀ ni ó ẹ̀ǹtáìtù sáwùjalẹ̀ ó dẹ̀ wà nínú àwọn tó fẹ́ ja àwùjalẹ̀ ó dẹ̀ yìí wà nínú gbogbo wọn náà tó yìí ń lọ báyìí. Ó wà nínú àwọn 10 tó ń reduce ẹ̀ sí. Yes ó wà nínú àwọn 24 ó wà nínú àwọn 24 tó jẹ́ pé nínú 90 kò sí lára di 5. Ó wà lára 10 kò sí lára 5. Nínú 95 yẹn nínú 95 àwọn 24 tí wọ́n lọ ṣe deep screening lọ́dọ̀ DSS ó wà lára wọn. Légùrù gbaṣẹ́ lọ́wọ́ ìjọba o ìjọba ò sanwó oṣù fún o láti ìgbà tí Légùrù ti jẹ Légùrù ò náwó rárá lọ́dún
lórí pé à ń ṣèṣẹ̀ṣe níjẹ̀bú. Légùrù náwó rárá lọ́dún, ó ná 35 million lọ́dọọdún, ó kéré tán minimum. Ìjọba ò dẹ̀ sanwó oṣù fún. Ẹjọ́ gbogbo wọn tó wá kóra wọn jáde yìí, kí ni wọ́n ṣe nípa àṣẹṣe níjẹ̀bú Òde ní Akilẹ̀ Ìjẹ̀bú kan wá ṣàlàyé fún wa. This is the person tó ti wà ní abroad since 80s ló ti wà kó tó relocate lọ Nàìjíríà parata àgbà tó ti wá jẹ Légùrù náà gbogbo ayé ló ń rí tí ò bá nígbà ayé kábíyèsí Àwùjalẹ̀ Légùrù ń ṣèṣẹ̀ṣe ó ń ṣe ìṣẹ̀ṣe ó ń gbé gbogbo òṣẹ̀ṣe gbogbo òrìṣà pátápátá ó ń gbé lárugẹ. Òkìkí kàn dọ́dọ̀ kábíyèsí Àwùjalẹ̀ ó ní ẹ fi ilẹ̀ ẹjẹ́ ó máa ṣe nǹkan tó ń ṣe torí pé òun ló mọ̀ ẹ̀tọ́ òun ló mọ nǹkan tó ń ṣe kí wọ́n fà wọn tí ò mọ nǹkan tí wọ́n ń ṣe sílẹ̀. Ifá Ìjẹ̀bú ọwọ́ Légùrù ló wà o. Ìwòrì àwọn ká ọwọ́ Légùrù ló wà ọdọọdún náà ń rù káàkiri o. Légùrù ṣe wọ́n ṣajé ní London Légùrù ló ń ṣe o. Légùrù wọ́n celebrate Légùrù lọ́dọọdún ní Nigeria High Commission wọn. Légùrù gba awọ́dù ń lu èyìnbó lórí ìṣẹ̀ṣe yìí náà ni. Ẹ wá jẹ́ ká wá wò ó ẹni tá a ti mọ̀ pé ó ń ṣèṣẹ̀ṣe lójú méjèèjì tó ń náwó ara ẹ̀ láti tó ń náwó ara ẹ̀ láwọn fáwọn ọmọ láwọ́ọ̀dù lọ́dọọdún tí ò tí ì sí ọba kankan tèmi rí tó fáwọn ọmọ láwọ́ọ̀dù tó ń fáwọn ọmọ láwọ́ọ̀dù lọ́dọọdún ó yẹ lè ìyá ẹ̀ lásán lórí ìjẹ tó jẹ́ Légùrù tó ń gbé tí gbogbo òjẹ̀bí mì tìtìtìtì lórí ẹ̀. Ẹjọ́ tó bá jẹ ti lé bàbá ẹ̀ ńkọ́ báwo ló ṣe máa rí. Èyí kò lè dọ́là kó wọ mọ́ṣáláṣí lọ kò dẹ̀ lé lóhun fẹ́ yàwèrè wọ ṣọ́ọ̀ṣì lọ. Ẹjẹ́ àwò dáadáa o èmi ò ní mọ̀ọ́ṣì tèmi fẹ́ sọ. As far as I'm concerned ni Ìjẹ̀bú ò sí ní Israeli Ìjẹ̀bú ò sí ní Israeli o Ìjẹ̀bú ò dẹ̀ sí nílẹ̀ Lárúbáwá. Ẹjẹ́ àwò dáadáa o wọn ò lè wá fi Lárúbáwá tó lẹ̀ Jẹ̀bú o. Kùránì kan náà ké sí Jẹ̀bú Ìgbómòkú táwọn Kìrìsìtẹ́nì ò fi lè wọbẹ̀ o àwọn ọlọ́pàá àwọn uniform men ò fi lè wọbẹ̀ o. Bíbélì kan lọ ké sí odò Yémúlẹ̀. Ìlú rẹ ti wá ná ìlú mi kankan ìlú mi. Légùrù Yínká Àjàkú said Aṣíwájú you are really campaigning for Légùrù. This is not campaigning. Ẹ jẹ́ ká fi làákàyè gbé. Anybody can say pé campaigning ẹ ká fi làákàyè gbé. Ṣé Bible ni wọ́n kà sínú odò Yémúlẹ̀ tó fi jẹ́ wípé ẹ lè mú ẹja nínú odò yẹn kẹ́ ẹ ṣe kó jiná? Ṣé Bible ló mú ọmọ Yíbò àbí Kúránì ló mú ọmọ Yíbò tó fẹ́ gbé ère Agẹmọ ní Tòòró? Ṣé Bible ló mú mọ́lẹ̀ ní àbí Kúránì? Anybody can come out and sọ pé ó ń campaign fún Légùrù. Tó bá jẹ́ pé ó ń campaign fún Légùrù lórí ilẹ̀ bàbá tèmi mo lè campaign fún Légùrù tó rẹ́ni tó ń ṣèṣẹ̀ṣe tá à ń rí nìyẹn. Èwo ló ti ń ṣèṣẹ̀ṣe nínú wọn ẹ mú bọ́ta. Àwọn fọ́sùfùsẹ̀gbọ́ family. Ilẹ̀ Òṣàdẹ nílẹ̀ Jẹ̀bú. Ilẹ̀ Òṣàdẹ ní kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì kì í ṣe ilẹ̀ Lárúbáwá. This thing is ẹ jẹ́ ká jọ fojú wo dáadáa ẹ jẹ́ á wò ó. Okay ní dárúkọ ní dárúkọ ẹ má ti jẹ́ ẹ má jẹ́ ká dárúkọ. Ìkíní ṣe ìṣíkíní. Adárúkọ ńkọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ̀yin rẹ̀ ṣáà ní sùúrù ẹgbọ́n kan tó fẹ́ sọ. Ẹ ní sùúrù Sister Yétúndé ẹ̀yẹn ní sùúrù. Ìkíní Kìrìsìtẹ́nì ni ó wá láti Canada ó jọba tó ń ṣe bálá búlúbúlú bùlàbà. Ìkejì Mùsùlùmí ni ó wá láti Canada ó di a town hall is different from búlúbúlú bùlàbà. Ẹjọ́ kí ló wá tún kù tá tún wá àti rí sample o. And this oyè ọba ò kì í ṣe governor kì í ṣe councillor kì í ṣe honorable kì í ṣe local government chairman tó máa tán lọ́dún mẹ́rin o. Ẹ jẹ́ ká wò pé lómìn tó bá wà ń bẹ lómìn tó bá Àwùjalẹ̀ náà ó máa lo 65 years kóhun náà tó gbéṣẹ̀. Ẹjọ́ báwo láyé àwọn ọmọ wa ṣe fẹ́ rí ń Jẹ̀bú? Báwo ni ilẹ̀ Ìjẹ̀bú ṣe fẹ́ rí? Báwo ló ṣe fẹ́ rí? Torí ọmọ tí ò bá mọ̀ tán nú ilé wọn tí ò lè sọ̀tàn nú ogun mẹ́rẹ̀ẹ̀rin pálọ̀ bàbá àtìyá ẹ̀ abọ́ta alẹ́ nìkan Aṣíwájú èèyàn kan fẹ́ béèrè question lọ́wọ́ yín. Mo wà available for anybody. Oya Chris Will wọ́n yẹ béèrè question yín o.
ṣé Christ willing. Yes ma. Mr. Williams. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́ ma, ẹ kú ètò, ẹ kú àtàárọ̀. Ẹ ṣeun mà. Gbogbo lé mo kí yín o. Question mi ò pọ̀, mo kàn fẹ́ béèrè lọ́wọ́ aṣíwájú. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ọba èyí tó yípo padà Àwùjalẹ̀. Ẹ ló sà mí mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi sà. Wọ́n gbọ́. Mo fẹ́ bi yín pé báwo ló ṣe dé throne. Ǹjẹ́ ẹ lè sọ fún wa bó ṣe dé throne? Tẹ́ bá lè sọ fún wa bí Àwùjalẹ̀ ṣe dé throne. Bóyá mi bá like kẹ̀kẹ́ jẹ́ ká tiẹ̀ mọ̀ briefly bẹ́ẹ̀ ṣe rò pé Àwùjalẹ̀ dé throne. Ẹ má bínú kí n tó dá yín lóhùn ìbéèrè tẹ́ béèrè. Ṣé mi náà lè sáré yá béèrè kan? It's not even my style anyway, mo kàn fẹ́ sáré yá béèrè yẹn ni. Ṣé mo lè sáré yá béèrè kan lọ́wọ́ yín? Ẹ yá but mo rò pé ẹ kẹ́ ọkọ dáhùn béèrè mi kẹ́tọ́. Ẹ má wọ́n máa dá yín lóhùn kí n lè mọ bí màá ṣe dá yín lóhùn ni. Ẹ yá. Tiyín náà ni mò ń ṣe. Ṣọ́mọ Ìjẹ̀bú ni yín? Yes o. Ọmọ Ìjẹ̀bú ni yín. Tó bá jẹ́ pé ojúlówó ọmọ Ìjẹ̀bú ni yín, báwo Àwùjalẹ̀ ṣe dé tróònù kò yẹ kó ṣàjòjì sí yín, gbogbo Ìjẹ̀bú pátá ló mọ̀. Ṣé mọ̀ pé tọmọdé ò bá ìtàn ó lè bá àrọ́bá. Mo bí yín ni ó yẹ kẹ́ ẹ lè ṣàlàyé fún mi kó tó di pé àwa náà máa sọ̀rọ̀. Mo ti ń gbádùn ọ̀rọ̀ yín lọ sà. All right, ẹ ṣé. Nígbà tí Àwùjalẹ̀ bàbá wa Àwùjalẹ̀ àná ńgbà tí wọ́n ní wọ́n mú ọmọ oyè kì í dìídì ṣàwọn gangan ní fámú. Ṣé ẹ̀ ń gbọ́? Gbajúmọ̀ ọ̀mọ̀wé exposure expose ẹgbẹ́ onílágbájá ọlọ́mọ tó kàwé òun ló gbé bàbá wa Àwùjalẹ̀ àná débẹ̀. Bàbá ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n gbogbo wa la rí. So mo lè ṣàlàyé ẹ̀ kékeré ni mo ṣe ra ṣe yẹn ní ìtọ́ ojúlówó ọmọ Ìjẹ̀bú mọ gbogbo ẹ̀ látòkè délẹ̀ tí ò yẹ kí n wọnú ẹ̀ náà mọ́ jù bẹ́ẹ̀ lọ. So tẹ́nitì bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó yẹ ká mọ̀ wípé ọmọ Yorùbá ni wá. Ọba tó bá gbégbá oyin àmọ́ bílù ṣe ń rí o, èyí tó bá dẹ̀ gbégbá ata náà gbogbo wa ló yẹ. Bóyá mo ti fi kékeré yẹn dáhùn ìbéèrè yín. Yes ma, ṣé mo lè sọ̀rọ̀? Of course yes, ẹ ń lè béèrè question. Ẹ ṣé sà, inú mi dẹ̀ dùn pé ẹ dáhùn correctly. Sidelight kẹ́ tó dá mi lóhùn. Ṣé rí orin òṣùpá ni màá kọ́kọ́ fi bá yín sọ. Wọ́n ní ọ̀làjú ló dé ta wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jẹ́ ká gbàgbé ogun tá a dáyé bá. Nǹkan tí mo fẹ́ kọ́kọ́ kẹ́ ẹ sọ lẹ kọ́kọ́ sọ yẹn. Nígbà tó mú gbajúmọ̀ Ifá ló mú. Ṣùgbọ́n torí pé kò lówó, torí pé kò kàwé, kò ní personalities náà fi fún bàbá wa Àwùjalẹ̀. Now ẹ wá fẹ́ kí wọ́n padà máa lọ fi Ifá mú wọn. Ó yẹ kẹ́ ti mọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá a ti ṣe àṣìṣe tí kò yẹ ká ṣe. A ti ń gbẹ̀bí fáláre. Èmi ò gbọ́ rí nílẹ̀ Yorùbá o bí wọ́n ṣe máa ń pàtàn fún mi tó pé bó jẹ́ kápẹ́ńtà òun ni Ifá bá mú òun lẹ máa gbádé fún ló máa ṣígbà oyin nílùú àtùbà látùṣẹ. Bó jẹ́ àlejò tó ń rìn wá ní Ifá mú òun lẹ máa gbé ọ̀pá àṣẹ ìlú yẹn lé lọ́wọ́ tó máa darí ẹ̀. Ṣùgbọ́n gbà tí civilization ti já mọ́ pé a nídìí olówó lọ́ba ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹlẹ́kìwé àbíkílẹ̀ ló jẹ ẹni ó ṣẹ̀ṣẹ̀ ṣe 5 million 10 million. So ẹ̀yin náà sọ fún wa pé torí owó tó ná yẹn ò ní kí a fi gbé ọ̀pá àṣẹ yẹn fún ẹni tí wọ́n lẹ̀ ń campaign fún. Mọ́mí Kristi. So definitely ẹ̀ ní ká tó ẹni ẹ̀jọ́ sà. Mi ní sọ̀rọ̀ púpọ̀ mo ti fẹ́. Torí àwọn tó ń ṣe screen record mi ṣe fẹ́ ní sùúrù much inside yẹn. Ẹ jọ̀ọ́ èmi gan ti fẹ́ bọ́lẹ̀ torí mo mọ̀ kó máa ṣe. Irọ́ mo má bínú kẹ́ tó bọ́lẹ̀ ẹ padà dáhùn gbogbo bẹ̀ papọ̀ ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. So èmi expect pé níbi tí a bára wa situation tílẹ̀ Yorùbá bára wọn
mo rò pé ẹ ká ti máa ta gìrì ká máa ta jípa tí ń sọ àwọn goals and valuable things náà nítorí pé à ń gbẹ̀bí fún aláre nítorí pé àwa ká wà lẹ́yìn wọn gangan ní ọ̀jẹ̀lú àwa tí a jẹ́ aráàlú gangan ní ìkà àwa gangan là ń ba ìlú wa jẹ́ àwa gangan lọ̀bàyé jẹ́ àwa gangan ni à ń da alálẹ̀ láàmú ìgbà wo la máa continue láti máa da àwọn alálẹ̀ wa láàmú la máa da àwọn òrìṣà wa rìbárìbò I'm sorry to say so hold on sir ẹ wá lè sọ tẹ́ fẹ́ sọ but kò dáa ẹni tí fá bá mú ló yẹ ká máa gbádélé lórí ìlú máa fi ń túbà ló máa fi ń túṣe ṣe inú mi dùn èmi tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tí mo sọ mi sọ wípé nǹkan tí Mr. Money béèrè ni pé ta lèmi believe ó lè ṣe and ẹ má gbàgbé wípé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ ilé ọba ni o ọmọ Fùsẹ̀gbù wa ni kò kí n ṣe ọmọ Fìdípọ̀tẹ̀ ọmọ Fùsẹ̀gbù wa ni oyè ilé bàbá ẹ̀ ọmọ Àwùjalẹ̀ ni ìdílé wọn ló dẹ̀ kàn tí wọ́n bá wá wò pé yes àwọn méjì tó padà kàn rí tó ṣẹ́kù nínú gbogbo wọn rí ẹ jẹ́ ká dífá tó bá jẹ́ pé Légùrù tá à ń sọ yìí náà ní fá mú kí wọ́n gbé fún Légùrù kán má lo political power ṣé ń gẹ́tì mi ibi tí mo sọ̀rọ̀ lọ nìyẹn torí ẹni tí ó jẹ Légùrù for 10 years plus tíjọba ò fún ní sọ́pọ́ọ̀tì kankan tó dẹ̀ ń gbé ìṣẹ̀ṣe lárugẹ both home and abroad ìṣẹ̀ṣe ló kàn wá lórí ọ̀rọ̀ Ọlọ́badé kì í ṣe Bible àti Kùránì o. ẹ sà ẹ má bínú bàbá yìí náà ṣe jẹ́ kí n interject yín lẹ́ẹ̀kan jẹ́ kí n láǹdì mà. ó yá ẹ má jẹ́ interject. lórí ọ̀rọ̀ Bible àti Kùránì lórí ọ̀rọ̀ Ọlọ́badé ìṣẹ̀ṣe ni ẹni tó jẹ oyè ilé ìyá ẹ̀ tó gbé lárugẹ tó jẹ́ pé tá a bá yọ ọwọ́ Légùrù kúrò níjẹ̀bú ní èní gbogbo àwọn òrìṣà pátápátá ló ti sùn tán pátápátá. àwọn ní that shouldn't be the criteria. No kò pọn dandan kó jẹ́ kèhún náà ni kì í ṣe criteria náà tó tọ́ ṣùgbọ́n lára àwọn 95. wọ́n ní what if he's not the chosen one. wọ́n bèrè pẹ́sẹ̀ lọ́wọ́ yín mo bá yín kọ́. Orin ẹ mọ̀ páwọn èèyàn máa ń gbọ́rọ̀ lábàbọ̀ ni tífà ò bá mú Légùrù mi ò ní kí wọ́n gbé fún kí lẹ wí. mo ní pé àwọn èèyàn gẹ́tì nǹkan tẹ̀ ń try láti sọ nìyẹn pé ẹni tó torí wípé gbọ́dọ̀ bá tún mò ń sọ kí wọ́n má lo political power tó bá jẹ́ wípé Légùrù gẹ́gẹ́ bó ti ṣe ń ṣe oyè ilé ìyá ẹ̀ tó ń gbéṣẹ̀ṣe lárugẹ tífà bá mú lórí ìdílé bàbá ẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ níbi tó ti máa ní government power government support ẹni tí ò ní government support tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà látàpọ̀ ara ẹ̀ lójú ayé ọba wa àná tọ́ba wa àná gan tún kàn sàdánkátà sí pé ẹ fi ilẹ̀ ó mọ nǹkan tó ń ṣe ẹ fi ilẹ̀ ẹjọ́ máa ṣiṣẹ́ ẹ lọ. àwọn tá a dẹ̀ rí tí wọ́n ń bọ̀ ta ní ìsìn láti mọ́ṣáláṣí àti church we have not even seen them before nígbà ayé ọba wa àná. ẹjọ́ ṣé tí fábá mú Légùrù ẹ worú ẹni tí ẹ ní wọn kù Dàpọ̀ fẹ́ lọ mú wáyé number 1 bóyá ọmọlé ọba ni èmi ò mọ̀. kò ń ṣe ọmọdé ọba ọmọ bàbá kápítà. kì í ṣe ọmọ Fùsẹ̀gbù wa. ẹjọ́ tó bá jẹ́ ẹjọ́ tó bá jẹ́ pé Légùrù ní fámú tó bá lọ gbé fún. ṣé ìtẹ́ fi ní bọ̀dá mi wá sí òòlì jẹ́ tí tó bá jẹ́ the same thing ni. Exactly ẹjọ́ tó bá wá jẹ́ wípé Légùrù ní fámú tí wọ́n lọ gbé fẹ́ni tí ò entitled sí ṣé kì í ṣe ọkọ̀ tá a ti bọ́ọ̀lẹ̀ òun la tún fẹ́ padà wọ̀nyí tó máa le jù bẹ́ẹ̀ lọ. ṣé tí ẹ rí ifá tó bá máa ṣe dúró ṣe rí aṣíwájú ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣé rí ifá tó bá máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ within the confine of the law. ifá náà máa recognize pé ó ti láwọn family tó ń jọba so tí ifá náà bá máa mú yàn within the line ní family tó ń jọba yẹn ló máa mú. ẹ understand ifá ò ní lọ mú àjèjì. Mr. Bisi ẹ mú tara yín.
because a gbọ́dọ̀ tẹ̀lé rules ti wà ńlẹ̀ so within àwọn tó bá múlẹ̀ yẹn náà ní fa máa mú láàrin family tó ń jọba yẹn kò ṣe pé ká lọ mú ọmọ Èkìtì kó wá sọ pé nítorí pé kọ́ ọmọ Èkìtì kó wá jọba léjẹ̀bú lórí àbí kọ́ lọ mú ọmọ Haúsá kó wá jọba lé wa lórí who does that kò sẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. Arẹ́gbẹ́ ló fọba Ìwó jẹ òun lẹ fi ń rí Láwàní lórí adé tẹ́mí àfiwà lórí ìjókòó lórí àga ọba. ẹ má sọ̀rọ̀ yẹn bí ẹ má sọ̀rọ̀ yẹn bí. Kò ní jọ mí lójú. He's a prince from the royal family, isn't it? Aṣíwájú ẹjọ́ sà ṣé mo lè sọ̀rọ̀ báyìí? Ẹ nìṣó ńlẹ̀ o. Ṣé rí kinní kan ni mo fẹ́ kí ẹ mọ̀? Èmi bí mo ṣe wà yìí, ọmọ ọba ni ilé ọba ni mo ti jáde. Tóbìnrin bá ń jọba níran mi, ọba tọ́ sí mi. Wọ́n yẹ kán fèmí ọba kẹ́mi lọ́ba. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ kinní kan fún yín nípa throne. Ṣé rí keeping on saying mọ́ṣáláṣí kọ́, ilé kéwú kọ́, chọ́ọ̀chì kọ́. Ìṣẹ̀ṣe náà pé àwọn mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì sí ọba ẹ̀yin lẹ̀ ń pè wọ́n. Ẹgbà tí mo fẹ́ gòkè báyìí nísìnyí mi gbé ọmọ ọba Adékẹ́mi wọlé. Mo gbé Chris Williams wọlé. Téèyàn bá kí mi tó bá ní kádé pẹ́ lórí mo lè má dá lóhùn àmọ́ tó bá ní àlàáfíà fonílé yìí o mo lè ní àlàáfíà fẹ́ni tó ń bọ̀. Mo wọnú ilé mi sọ pé sàlámà lékùn mi ìdẹ̀gbérí sí wọlé tẹ́ bá sàlámà lékùn mo lè má dá yín lóhùn. The issue on the ground ló yẹ kẹ́ jẹ́ ká máa tákù. Àwa aráàlú èmi sì ń sọ fún yín pé kò yẹ ká ní favourite lórí ọmọ oyè. Ifá ti mọ̀dílé tó ń jọba bí Yèyé Yétúndé kún ìṣe sọ. Ifá ti mọ ẹni tó kàn, Ifá máa mọ ẹni tó máa kàn tó máa tùbà tó máa tùṣẹ́. Ifá ò kì í mú èèyàn kan. Ifá máa mú bí èèyàn mẹ́rin. Wọ́n á tún wá kó mẹ́rẹ̀ẹ̀rin jọ, wọ́n á tún wá wò pé odù ta ló kún jù. Wọ́n á tún wá mú odù bóyá odù méjì tún dọ́gba, wọ́n á tún kó odù méjì yẹn sílẹ̀. Wọ́n á tún wá tú odù yẹn dà, tódù yẹn bá tún dọ́gba, wọ́n á wá béèrè pé agbó atọ́. Èyí tó bá jẹ́ agbó atọ́ ni wọ́n máa mú. Aṣáájú ọmọọba ni mí. Ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Nínú ilé tí wọ́n ti máa ń yan ọmọ oyè kò kí ń ṣe inú ilé kan, kò kí ń ṣe mẹ́ta, kò kí ń ṣe mẹ́rin. Ó depend bí àwọn ọmọ oyè ṣe wà ní gbogbo ìlú yẹn kiri. Now a ti wá sọ oyè right tó yẹ ká máa jà fún àti ẹ̀ kì í jà fún mọ́. Ó máa ń jẹ́ kó rí fọ́ mi bóyá torí pé mo jẹ́ orí adé. Kí ló kan àwa pẹ̀lú favourite wa lórí oyè tàbí ẹni tó bá máa débẹ̀ tìlú àtúbà tátùṣẹ́ tẹ́kù á ké bí eku tẹ́yẹ á ké bí ẹyẹ tí aláboyún tá sọ̀ láyọ̀ tí gbogbo ọ̀lẹ̀lẹ̀ á fọhùn. Kí ló kàn wá ká fi ibi ká fi pé ire ni ká má fòlòlò fọhùn nínú ilé ààfin ọba. Ìtò yẹ kó ká máa tákù nìyẹn. Ó yẹ ká máa gbára wa lọ́wọ́ àwọn ìjọba wa pé ẹ má yan oyè ọmọ oyè fún wa. Ẹ jẹ́ ká tẹ̀lé ẹ jẹ́ ká tẹ̀lé ìṣẹ̀ṣe. I can bet it with you on this night pé tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé lágbájá ló máa wọbẹ̀ kódà kí jáde ní K1 kí wọ́n máa jubilate ju bẹ́ẹ̀ yẹn lọ. Tí gọ́ọ̀mẹ̀ntì bá tún wá ní K1 ló ń lọ kí gbogbo wa fẹ́ fọmọ orí odó fọ́lẹ̀ bàbá máa lọ. Kó jẹ́ pé ní tẹ́yìn ń jà fún yẹn ni gọ́ọ̀mẹ̀ntì fà sókè láòdà ó máa lọ. Lógbómọ̀ṣọ́ ta ló yàn, Olúwo tẹ̀ ń sọ ta ló yàn, Ọ̀yọ́ tẹ̀ ń sọ láláàfin ẹ̀mélòó ni wọ́n dífá Aláàfin. Tí èèyàn bá rí na ẹni tó tọ́ lóyè kò kí ń ṣẹ̀sín lórí oyè. Ẹ dàgbà. Kẹ́rí ẹni tí ò tọ́ lóyè oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀. Ẹ má tiẹ̀ gbé mi wọnú lé padà lálẹ́ yìí. God bless you my sister. Ó yẹ ká máa sọ ká máa bẹ Ọlọ́run ní kọ̀kọ̀ pé Ọlọ́run gbogbo àṣìṣe wa ẹ̀yin alálẹ̀
ẹ bá wa parẹ́ ẹ jẹ́ kí Ifá wa máa fọ́rẹ́ ẹ jẹ́ ká máa gbénú ọlá ṣọlá ẹ jẹ́ kí orí ilẹ̀ wa kó gbè wá ẹ jẹ́ ká máa tàtẹ̀pẹ́ ìjọba gbàgbára lọ́wọ́ wa síbẹ̀síbẹ̀ a dẹ̀ tún sọ fún wọn pé wọ́n ṣe dáadáa a tún sọ pé wọ́n ta ráìtì wa síbi tó dáa Yorùbá là ń sọ àti bà àṣà wa jẹ́ ṣé èèyàn kan lè lọ bá kún ìtí ó ìkànkó ní kó máa bọ̀ ni ẹ̀yin ọkùnrin lẹ́ ń sọ̀rọ̀ oyè báyìí oyè tó yẹ pé tí wọ́n bá mú yín ẹ jẹ́ sọ sítórì kékeré fún yín bàbá dáàdì mi ló yẹ kó kọ́kọ́ jọba nígbà tí wọ́n mú wọn wọ inú ìgbàlẹ̀ tí wọ́n ní kí bàbá kí wọ́n gbégbá wọ́n ṣì gbágbé wọ́n tún wá ní kí wọ́n pa obì bàbá pa obì wọn ò lọ́jọ́ méje ní pèbí wọn ò lọ ọjọ́ méje ní pèbí wọ́n mú wọn gbẹ̀yìn ìlú wọ́n lọ gbé wọn pamọ́ sílùú òdìkejì wọ́n tún wá dí ifá ó wá já sí pé ilé àbúrò mi ìmọ̀ mo fẹ́ sí ọba àjẹta ni wọ́n ti tún rọ́ọ̀mù oyè wọ́n tún mú bàbá yẹn ifá tún sọ fún wọn pé ọdún 4 péré ló máa lò lórí àpèrè èyí pé láàrin ọdún 4 tó bá wá lò lórí àpèrè gbogbo nǹkan máa lọ nírọ̀wọ́ nírọ̀sẹ̀ ṣùgbọ́n kò sí ogun atọ́ ń bẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká fi sí iná ká wá máa wẹ́ni tó máa jọ ẹ lẹ́yìn ọdún 4 tó bá tún wá mọ ojú Olódùmarè tó mọ ojú òrìṣà lè gbé níjà nítòótọ́ bàbá yẹn lò 14 years lẹ́yìn 14 years náà tún wá dífá ló tún wá kan àbúrò bàbá mi nínú ilé wa again táwọn bàbá mi gan ti sọ̀rọ̀ ètí nù pé kó lè kàn wá mọ́ torí pé ìgbà tí wọ́n ṣí ń gbà yẹn kò ń ṣe gbá tó yẹ ká ṣí ṣùgbọ́n wọ́n kan tí wọ́n wọnú pèbí ìgbà tó yẹ kó gbé ló gbé ìyẹn tó yẹ kó ṣe ló ṣe glory be to God is 26 years on throne now ìlú yẹn dẹ̀ ṣí ń tìbà ó ń túṣẹ́ àti bà gbogbo ẹ̀jẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí ẹ wò ó so uncle ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sọ ní public báyìí pé tí wọ́n bá mú kinní ẹni tó lówó ibi tí ẹ lọ ló jẹ́ kó dàbí pé atakò yín o. no because ẹ try láti sọ pé olówó ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ó gbé ẹrù ó gbé pọ̀n tó bá ní tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó gbé ẹrù tó gbé pọ̀n tí adániwáyé òrìṣà ò bá sọ pé orí tí ó dá déédéé ni kò ní dé. Madam Christ jàre tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ dáadáa tí ẹ bá gbọ́ dáadáa mi ò sọ fún yín wípé nínú àlàyé tí mo ṣe nínú gbogbo àwọn tí orúkọ wọn ń lọ nígbà tó jẹ́ wípé gómìnà fẹ́ lu ọwọ́ agbára ẹ ti understand mo ń mú example wá mo dẹ̀ make analysis lórí ẹ̀ tó dẹ̀ wà well stated and clear ní wípé kò kí ṣe oyè mọ́ṣáláṣí kò dẹ̀ kí ń ṣe ti ṣọ́ọ̀ṣì even if at all cost tó bá wò pé yes ọwọ́ agbára náà ló fẹ́ lò then it should be to the oníṣẹ̀ṣe not to the church or to the mosque tó bá jẹ́ pé kí wọ́n wá gbé gbá tó bá jẹ́ pé kí wọ́n wá gbé fájọlẹ̀ kí wọ́n fi fa wà ẹni tí ó bá kàn òun ni kí wọ́n gbé fún gbogbo wa la wà nílé ayé kò dẹ̀ sí ọmọ tó dẹ̀ kéde jù nù wa nísìnyí ọmọ 20 years ni ìyẹn náà ìdẹ̀ ń ṣọmọ kékeré mọ́ ó mọ̀ tún yàtọ̀ sósì òun náà lè pàtàn kéékèèké kan ẹ jọ̀ọ́ gbogbo wa la mọ̀ ẹni tí gbogbo wa la mọ̀ tá wọ́n fọwọ́ agbára mú sóyè tó dórí àgàtọ́ tó ń ṣẹ̀sìn gbogbo alamọ tí wọ́n fọwọ́ agbára mú síbẹ̀ tó dórí àgàtán tó ń ṣẹlẹ́yà káàkiri. tí ó bọ̀wọ̀ fún ọmọdé tí ó bọ̀wọ̀ fún àgbà. Àjàlọ́run nìyẹn níjẹ̀bú Ifẹ̀. bẹ́ẹ̀ ni jàre ọba mi ni o. gbogbo àtọ́ sí kábíyèsí mi wọn kọ bàbá yẹn lábùkù rí. wàláì. Kàsálí mọ́yè gẹ̀sọ̀ nìyẹn ní tẹ̀lé gbogbo àtọ́ fún kábíyèsí mi wọn aṣọ wọn ò fàyarí. bẹ́ẹ̀ ni.
bàbá adìyẹ àgọ́ nìyẹn ní àgọ́ òwòye látọdún tí wọ́n ti wà ń bẹ̀ wọn kàbùkù rí ṣé yìí máa lọ àbí ń dúró. aṣáájú. ẹ ní sùúrù mà. èmi náà ti fẹ́ lọ ni mo wá fẹ́ sọ kí nìkan fún mi. ẹ ní sùúrù mà ẹ ní sùúrù so tí mo bá wá sọ bẹ́ẹ̀ yẹn ẹ má fetí nǹkan ọ̀rọ̀ campaign kan leléyìí tó bá jẹ́ pé kán wá ní mo wá campaign lórí ìṣẹ̀ṣe ó tẹ́ mi lọ́rùn ju pé kó bọ́ sí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ. ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ bi yín gan nìyẹn ṣé ẹ gbàgbọ́ pé a lè fi Ifá janlẹ̀ tí Ifá dẹ̀ máa mú ọmọ òye ṣé gbàgbọ́. èmi tẹ́ ń bá sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni mi torí pé ẹ̀ mọ̀ mi ni. mo bi yín náà ni mo ní ṣé tí mi ò bá kí ń ṣe oníṣẹ̀ṣe sẹ́ màá ní kán lọ mú wá láti inú ṣọ́ọ̀ṣì nàbí inú mọ́ṣáláṣí. ẹ̀sà mo ní ṣé ẹ gbàgbọ́ ẹ tún ń béèrè nǹkan tí mo mọ̀ lọ́wọ́ mi ni. wọ́n lè fi Ifá janlẹ̀ tó dẹ̀ máa mọ́ ọmọ òye ó ní reason tí mo fi bi yín pé ṣé ẹ gbàgbọ́. kò sí bí wọ́n ṣe lè máa Ifá janlẹ̀ tí ò ní mọ́ ọmọ òye àní nǹkan tí mo mọ̀ lẹ́ ń béèrè oníṣẹ̀ṣe lẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀. kò lè mú gàbádáyà kọ̀ǹfàmà ni. kò lè mú kí nìdí. ọ̀nkú mi ìdí ni pé ẹni tí ó fi Ifá janlẹ̀ gan ti kúrò lórí àpèrè òtítọ́ àfi tí wọn bá ti lọ gbé fún nínú ilé ẹ dúró mà òun ní kò ní fífá fọ́rẹ́ fún àwọn tí wọ́n ti wá sọ fún pé fífá fọ́rẹ́ Ifá náà lẹ́sọ̀ fún wa kó mu I rest my case. abọ́ rẹ̀ tẹ́ ẹ lò àti babaláwo yín ló tùtùkùtù Ifá kọ́ ni òun mọ tó yẹ lóye abọ́ rẹ̀ yín ló tùtùkùtù Ifá kọ́ ni òun mú ẹni tó yẹ lóye ẹni tẹ́ ẹni kó dífá lèèyàn bí. ó dàbí kéèsì Owó Adé ni tó sọ pé Ifá ló mu tó dẹ̀ di ó ń ṣẹ̀sì kiri lẹ́nìí so a ti mọ̀ pé ẹni tó sọ pé Ifá mu yẹn gan bóyá òun gan ló dọwọ́. exactly. ọba politician nìyẹn. ó dọwọ́ rú wọ́n ti fún bàbá yẹn ní nǹkan. tí thank you my sister bọ̀ ṣé wọ́n gbàgbà ẹ pé Ifá ló mú àbí wọn gbà. tèmi irọ́ lọ́pàá fáwọn ọmọ ọdún náà. sísá Yétúndé ní sùúrù sísá Kristi. àwọn ọmọ ìlú ò sí ní position láti mú ọba. sísá Yétúndé ní sùúrù ẹjọ́ tí Ifá bá fọre tóbi gẹ́gẹ́ bí babaláwo àbí abọ́ rẹ̀ tí mo yí nǹkan tí Ifá sọ kọ́ ṣé Ifá ni ò fọre ni àbí mi lè yàn burúkú. ẹni yẹn ni èèyàn burúkú kò ń ṣe. Ifá kò sí ìgbà tí wọ́n gbé Ifá janlẹ̀ láyé tí Ifá ò fọre ẹni tó fẹ́ kí Ifá ni òun ni kẹtú òun di dáadáa pé yọ̀ burúkú ni torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló sáré torí nǹkan tó fẹ́ kì bọ́nú kálukú wọn náà ló fẹ́ gbẹ́ SUV àwọn awo òtítọ́ yìí wà nílé ayé wọn tí ì tán àwọn èèyàn gidi tó jẹ́ awo ore wọ́n yìí wà ń taṣẹ́ pé nǹkan tí Ifá bá sọ fún yín náà máa sọ kí ló tó yẹ pé bíi pé onífàyàn ò ní sọ nǹkan tó dáa òun ni à ń tẹ̀lé ṣùgbọ́n tó bá yẹ pé pásítọ̀ ló wá ní tó bá pọ́ǹtì pé lágbájá dẹ̀ máa níyàtọ̀ òun ló ti sọ ọlọ́run wo ló fún ní ọlọ́run wo ló kọ́ lórí fún. Owó Adé is a typical example so kọ́lọ́n kọ̀ ṣàánú wa ni ẹ rí bàbá yẹn sìn ó ti gbójú pamọ́ nísìn ṣe pé ó ní bàbá ní Ifá ló mu bàbá yẹn ò lè sọ̀rọ̀ mọ́ báyìí o kọ́lọ́n ṣàánú wa ni o èèyàn kan ló gbẹ̀bọ̀dé bẹ̀ yẹn o. everybody ẹni sùúrù sísá Yétúndé ẹ jẹ́ ká take for instance pé Ifá mú ẹgbọ́n kan tí sísì sọ sísá bí sẹ́ni sùúrù wọn kú ẹni sùúrù ẹgbọ́n kan tí sísá yìí sọ Ọwọ́ Adé ẹ jẹ́ ká gbà pé lóòótọ́ Ifá mú bàbá yẹn ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe mọ́mí bá lè jọ ẹjọ́ ẹjẹ́ mọ́lẹ̀ lè gbẹ́ lómi tó bá lọ gbé gba táńkọ́ tí ò gbé gba everybody thanks for your gift I really appreciate it. Thank you ma thank you sister Christ William. There be no be state house. The state house ma. Now, he didn't go to Pele. Ìtọ́ máa ń wọlé yẹn. He didn't go. They say na state house dey give am. Bẹ́ẹ̀mi ṣe gbọ́ wọ́n ní ajá tó ń gbélé tó fẹ́ lò ní Pele wọ́n ló kú. Tí Kristi Bẹ́ẹ̀mi gbọ́ nìyẹn. Tó ní ajá yẹn kú kó tó di kó ṣe kíní kó tó di kó débẹ̀. Everybody knows. Wọ́n ní ajá tó fẹ́ lò tó fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kò wọ̀ Pele. Wọ́n ní kò wọ́ lájà yẹn kú. Ẹgbọ́n nǹkan tí sísà yẹn sọ wọ́n ní bàbá àwọn bóyá bàbá ẹ jẹ́ ká ní bàbá àwọn wọ́n ní bàbá yẹn ò gbégbá oyin igba ata ni wọ́n gbé ẹjọ́ kí ló fún wa lápẹẹrẹ pé kì í ṣe gbá gúgúrú oníyọ̀ náà ni Aláàfin gbé mo kàn fi sọ̀rọ̀ he ní o. never carry any igba koko say they say na the governor go pick am and this woman this woman tó fẹ́ jẹ tó yẹ kó jẹ mọ̀súnàtì ẹ̀ gẹ́ẹ̀tì mi nǹkan tí mo sọ ẹ̀ gẹ́ẹ̀tì kan tí mo sọ ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé ẹ múùtù ẹjọ́
nǹkan tí mo sọ ni pé ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn sísítà yẹn bàbá wọn gbégbá ata instead gbá oyin. wọ́n ní kọ́ gbégbá tí ò yẹ kó gbé wọn sọ pé gbégbá ata náà nìyẹn wọn ò dẹ̀ wulẹ̀ fi síbẹ̀ pé yes ìlú ò ní rọgbọ wọ́n dẹ̀ gbẹ̀yìn ìlú mú bàbá yẹn jáde. ẹjọ́ tó bá jẹ́ the same thing náà ló ṣẹlẹ̀ ní ìsìn nǹkan tí wọ́n dẹ̀ ṣe ń jí gbá ata pé gbá oyin ló gbé tá a dẹ̀ ti ń rata nígbà. ẹni tó ti ń gbégbá ata yìí ata ló máa pa àwọn aráàlú ẹ̀ pa nìyẹn. Exactly. bàbá yẹn ò wọ̀ pé bí o bàbá tó ń pè ní òun adé yẹn gbàgbé o èmi wọ́n download ẹ̀ lémi lọ́wọ́ o in fact wọ́n lọ tún gbájáde bí ajá tó yẹ kó lò before dem ló kú. all the status gan náà ti ṣe coronation. wọ́n ní ajá kú before dem so ìyẹn signal fún wọn pé this is not the right person ṣùgbọ́n they still want to. ẹlẹ́mìí kúkúrú lájà yẹn ni. appointee kì í gbìn ni so appointee ni. wọ́n ní woman Monsurat yẹn àti gómìnà ló lọ mú wá láti Canada wọ́n ní ni o náà yẹ kó jẹ speaker house of rep láyé gbà yẹn láyé Tambuwa. ọmọ Ọ̀yọ́ yẹn kọ́ lẹ̀ ń sọ yẹn lédi ọmọ Ọ̀yọ́ yẹn. ọlọ́run ló mọ bó ṣe débẹ̀ wọ́n ní ni o. wọ́n lọ́yìn pose ẹ̀ fẹ́mi ṣe gbọ́ lọ́yìn pose ẹ̀ ni. tí àwọn olóṣèlú wa táwọn aráàlú tá a bá fi gbé ta tá a fò lòlò fọ́hùn. kí bá dẹ̀ pẹ́ o mo ṣe máa ń ṣàkó àsọmọ Ògùn state. káwọn olóṣèlú má lọ máa mú mùkúmù lé wa lọ́wọ́. aṣíwájú ṣẹ́rí ifá gan tẹ́ ẹ̀ sọ yìí ifá recognize pé òfin ti wà nílẹ̀ tó bá jẹ́ fagidi ni o ó máa recognize pé òfin ti wà nílẹ̀ ó máa recognize pé family yìí ló kàn ó máa rí gbogbo kinní yẹn òun wá lọ within that family wọ́n máa mú ẹni tó yẹ kó mú ṣóyè yín báyìí nísìn tó bá ṣe pé ifá tó ṣe pé ó sòótọ́ tí òun ṣe ifá tó ń gbẹ̀bọ̀dẹ̀ ó ṣe máa rí gbogbo ẹ̀ nìyẹn. Mrs. Ayetunde kò sí ifá tó ń ṣìnà láyé alábọ̀ rẹ̀ babaláwo yẹn ni kẹ́ ẹ mú léyàn bí àwọn yẹn lèyàn bí àwọn èèyàn bí nìyẹn kò sígbà tí fá ò fọ́re ẹni tó fẹ́ túfá fún yín ni kẹ́ ẹ mú dáadáa. kọjá má gbàgbé Dàpọ̀ má gbàgbé pọ́n ní tó o bá gbé ẹni tí ò yẹ kó gbé síbi bẹ̀ ọ́n lẹ́ni yẹn ò nílò ju kò nílò ju 3 years lọ tó máa pẹ́ mẹ́. ẹjọ́ nígbà tí ò kì í ṣe fámìlì tiẹ̀ ṣé lè tí wọn náà ti ní short one ni. Dàpọ̀ mo tún sọ má gbàgbé ẹni yẹn ò ní ju 3 years tẹ́ni yẹn máa pẹ́ mẹ́ lọ. wọ́n tẹ̀jọ́ máa kú pọ̀ ni tí lọ́mú mú kó mu wá. sí ohun tó fẹ́ lọ fèrú gbàbùkù kọ́ I don't know why. àlọ́ fẹ́ lọ as retirement plan ṣebí wèrè former chairman Ṣómólú local government ni. greediness. tó bá ti lọ mú mú kó mu wá retirement plan ló fẹ́ lò fún ṣọ̀tẹ̀ ọmọ bàbá shoemaker níjẹ̀bú òde. ṣọ̀tẹ̀ wà náà ṣebí ṣọ̀tẹ̀ wà náà tó short list. sorry kúyẹ̀ jàre kúyẹ̀ ní sáré ó sápá. ṣọmọ Ìjẹ̀bú Òde ni ṣọmọ Ìjẹ̀bú Òde ni kúyẹ̀ fúnra ẹ̀. ọmọ Ìjẹ̀bú Òde ni kúyẹ̀ fúnra ẹ̀. ṣódẹ̀ wà ní royal house wá láti family. àníkò relate àníkò tiẹ̀ tán mọ́ ẹbí ọba sí ẹ̀gbọ́n gbogbo kan náà sọ ni. a kàn ń sọ̀rọ̀ táwọn ọmọ Ìjẹ̀bú bá gbà Sister Bisi ẹ tún gbọ́ ilé family tí kìíní ẹ̀ kọ́ lè sún wọn lọ kóòtù náà. Sister Bisi ẹ gbọ́ ilé a kàn ń sọ̀rọ̀ Àwùjalẹ̀ Fújì báyìí ni nígbà táwọn Àwùjalẹ̀ Fújì náà ti ń rí green light wípé àwọn tí ò kì í ṣọmọ inú ilé yẹn náà wọ́n wà ń bẹ̀ táwọn náà ń fi gagbága tí wọ́n ti fẹ́ mọ àwọn tí ò ń ṣe inú ilé ó yà Àwùjalẹ̀ Fújì dàkíkọ̀ láti máa lọ kóòtù náà. ẹ fa Àwùjalẹ̀ Fújì fi yẹn lẹ̀. no ẹ gẹ́ẹ̀tì kan tí mò ń sọ Àwùjalẹ̀ Fújì náà rí pé tí ò yẹ tí ò kì í ṣọmọ inú ilé yẹn lọ fẹ́ lò òun náà kíkọ̀ láti máa lọ kóòtù. ṣẹ́rí kìíní yìí ọlọ́ba ẹ̀kọ́ dàbí kéèsì bá dàbí ti Ìjẹ̀bú Òde tó jẹ́ Ìjẹ̀bú Gbó tó jẹ́ almost 20 years tó jẹ́. kí wọ́n kàn tẹ̀ má jẹ́ ní 100 years ìgbà tí a bá tó rí solution ní wà òkè. Kuya is the and not a prince. ẹ má dáná ọmọ Ìjẹ̀bú Òde ni Kúyẹ̀ jàre kó gbàgbé ẹ̀ mo mọ fámìlì yẹn gẹ́gẹ́ kọ́ da. ẹ jẹ́ ká bára sòótọ́ mo mọ àwọn Kúyẹ̀ ní Ìjẹ̀bú Òde just forget it. ẹ jẹ́ ká bára sòótọ́ ṣẹ́rí táwọn fúnṣẹ́bù ọba jàṣẹ́ tọ wọn problem ti wọn nìyẹn àwọn ló tọ́ sí tọ́ba dẹ̀ gbé jalè wọn fọlọ́gbò yẹn because they sue the government so case ẹ̀ máa lọ court because that process is be gazetted is a gazetted law. bẹ́ẹ̀ni Dàpọ̀ fúnra rẹ̀ ó jẹ́ Dàpọ̀ ó jẹ́ tọwọ́ bọ̀ ní last week ṣé o má gbàgbé pé o sáìn ní ẹ̀ṣà ṣé o mọ̀ pé last week ló ti tọwọ́ bọ̀ wé ó wá fẹ́ tọwọ́ bú Dàpọ̀ sórí wàá fẹ́ kú
petition bó ṣe a wà máa yẹn bẹ̀rẹ̀ sẹ́ petition against ẹ sori bó ṣe Magnitsky Act tó fẹ́ resurrect yẹn ó máa wà lára àwọn tó máa ṣẹ́rí fara gbé. ẹjẹ́ ṣẹ́rí bó ṣe wà yẹn I think games ni gbogbo ẹ̀ òun gan lè mú ó lè fẹ́ lo kíní yẹn as a bargaining chip for a way out because senator yẹn go show off ó lè rò pé bóyá ẹ mọ̀ pé tí ojúyọbọ lè ẹ mọ̀ pé ojúyọbọ kì í gba nǹkan lọ́wọ́ ẹ̀ láì ṣe pé ó máa ń kọ́ pé ó máa promise ẹ̀ ní kankan ó lè ní so gbogbo ló máa ní gbogbo ló ní interest senator yóò show off so ó dẹ̀ mọ̀ pé tó o bá jẹ́ senator in the go visit them for Abuja kọ́ tẹ̀ bá gbé lọ Sókótó kó tiẹ̀ lóṣù mẹ́ta Sókótó náà kó àti Kánú jọ ṣe roommate díẹ̀. kò tẹ̀lé iṣẹ́ wọn náà ṣe bí APC ni kí ló ṣe fún wèrè ọmọ Kogi Yaya Bello kí ló ṣe fún. no Yaya Bello nǹkan tí Yaya Bello yẹn the governor the president the mistake tẹ máa ń ṣe all those nǹkan tí Yaya Bello the governor that was there is the one protecting him. And being the governor is the custodian of that state. If he's not complaining, òun ló yẹ kó complain. Àtàwọn ọmọ state yóò bá dé complain. Story màdàmú ẹgbàgbé ìkànkàn náà ni wọ́n. Tó bá ti ìtó jalè tó gbé over 1 trillion ìtó gbé over 1 trillion ṣe bí ó ti bọ́ sí APC kí ló tẹ̀yìn ẹ̀ jáde. Èwo ló gbọ́ wọn ní APC.